wà lọ máa fọmọ lọ́mú. Àlọ́dóyà o, àbọ̀dóyà, afúnidóyà o, àlàdóyà, kékun ilé kó bọ̀ o, gbọ́ kó sọ fún toko. Àbọ̀dóyà o, àlọ́dóyà o. Mo wà pa òfífẹ́. Àtiwájú dóńrèlé ọkọ, àtẹ̀yìn dóńrèlé ọkọ, àgúnlẹ̀ dóńrèlé ọkọ, àdìdè dóńrèlé ọkọ, mo fọlọ́run ṣọ́ ẹ̀ ògúnlẹ̀ ayọ̀. Mo fọlọ́run ṣọ́ ẹ̀ ògúnlẹ̀ ayọ̀. Ó bá bọ àbíró, bá kọ àbíyé. Òbí sùn, òbí wálẹ̀. Òbòrè ayọ́dún sókó wà papọ̀ dúró, wàá fínú ṣòyìn ẹ̀yìn rẹ̀ abọ́mọpọ̀. Òkú ọkọ̀ nítorí kọ́ lẹ́nu òbò. Mọ́yàn lọ́gbòbò lọ má gbàgbé wa, má jòbò rẹ̀ oṣù bóde. You miss my bonnet. Don't worry, I will bring it next time. Aláfẹ́ dórèlé ọkọ, àjídórèlé ọkọ, àsùndórèlé ọkọ, àdúró. Ẹ máa wà wọ́n àjẹ́ o. Hello. Hello. Kí lẹ fẹ́? Yínká, mo wá obìnrin. Àjẹ́ ni wọ́n àjẹ́. Àdúró dórèlé ọkọ, àjòkó dórèlé ọkọ, mo fọlọ́run ṣọ́ ẹ̀ ògúnlẹ̀ ayọ̀. Mo fọlọ́run ṣọ́ ẹ̀ ògúnlẹ̀ ayọ̀. Ògbégbé lédi nídìrí ọkọ ṣàbí àdúrà. Ó bí ọba ó tún bí àfọ̀bàjẹ́. Ẹ̀yìn rẹ̀ ò ní mẹ́ni, òní kápá kò ní ilé ọkọ, òní ní kọ̀gbénú lé bí ẹranko. Ọmọ ìwọ̀n nílé aládìwárí pé rán níṣẹ́. Ọ̀gẹ̀dẹ̀ kì í gbénú odò, kì í gbénú odò kò má ṣàbíyamọ. Ha ọ̀bùn tún rèlé ọkọ, àjídórèlé ọkọ, àlàdórèlé ọkọ, àdúródórèlé ọkọ, àjẹdórèlé ọkọ, mo fọlọ́run ṣọ́ ẹ̀ ògúnlẹ̀ ayọ̀. Mo fọlọ́run ṣọ́ ẹ̀ ògúnlẹ̀ ayọ̀. Orí rẹ̀ àpérè òwe Èdùmàrè kó máa sìn ọ́ re. Ẹlẹ́dàá ayẹyẹ rẹ̀ má kadà lẹ́yìn rẹ̀. Àládórèlé ọkọ, àlàdórèlé ọkọ, àdúródórèlé ọkọ, àlàjìdórèlé ọkọ, mo fọlọ́run ṣọ́ ẹ̀ ògúnlẹ̀ ayọ̀. Mo fọlọ́run ṣọ́ ẹ̀ ògúnlẹ̀ ògo. Gbọ́mú lọ gbogbo lọ ó má gbàgbé. Máma jòkó rẹ̀ oṣù bó bá dèrè alẹ́. Gbọ́mú lọ gbogbo lọ. Akọ́dá ayé o, ìbà rẹ ni mo ṣe. Olùdá oko, olùdá òbò, olùdá ẹpọ̀n, olùdá idọ. Ìbà rẹ ni mo ṣe, ìbà rẹ ni mo ṣe o, ìbà rẹ ni mo ṣe, ẹjọ́ ojú mi ṣe. Ẹ kúrọ̀lẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT, ṣe dáadáa ni mo bá yín. Mo ní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń send oko sí mi. Ẹ ti fẹ́ fi oko pa mí. Ẹ ti fẹ́ fi oko pa mí. Ẹ ti fẹ́ fi oko bàtà yí ọ̀tá mi jẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń send oko sí mi. Mo sọ wípé àwọn oko aládùn, àwọn oko tẹ́ ń send sí mi, àwọn oko òṣì ni. Àwọn oko òrùn ni. Àwọn oko òkúta, àwọn oko téèyàn máa rí táyé ẹ máa bàjẹ́ ni. Ẹ yé send oko sí mi mọ́. Gbogbo oko tẹ́ ń send sí mi, èmi ò like kí irun máa wà ní oko ọkùnrin. Tẹ́ bá tiẹ̀ wá fẹ́ send oko sí mi, ẹ lọ fa irun tó wà lábẹ́ ẹpọ̀n yín. Ẹ lọ fa irun tó wà lábẹ́ oko yín. Ẹ yé send oko sí mi tirun. Ìmí á send oko sí mi á ṣí àyálẹ̀, gbogbo irun àyè á rí scanty, á rí èrèrèrè bí irun orí ikú, eku, bí irun abẹ́ arúgbó. Ẹ yé send oko. Tí bá ti rí irun oko yín, mo ti mọ̀ pé testosterone yín ó ti decline.
ẹyẹ send irú àwọn okó òfò bẹ́ẹ̀ yẹn sí mi mọ́. Mo ti ń sùn sí, mo ti ń fi okó lálàá. Mo ti ń lálàá pé wọ́n dá kójọ fún mi. Mo ti ń rí àlá lójú oorun. Mo ti ń rí okó lójú oorun. Mo ti ń rí okó lójú àlá. Ẹyẹ send okó sí mi mọ́. Àwọn okó dẹ̀dẹ̀ ń send sí mi kò lálùbáríkà, kò gbádùn. Àwọn okó onírun ni fárun okó yẹn ń send ẹ̀ sí mi. Kí ni kí n fi ṣe? Kí ni kí n fi ṣe? Àwọn okó tọ́lọ́run ti kẹ̀yìn sí, tọ́lọ́run ti bínú sí, tẹ́ ń send sí mi. Kí ni kí n fi ṣe? Ṣé ẹ fẹ́ kó bò mí kú kó má ṣiṣẹ́ mọ́ ni? Àbẹ́ mọ̀ pé àwọn okó kan wà tó máa ń pa òbò, tó máa ń lé àlùbáríkà òbò lọ. Kí lẹ̀ ń send okó sí mi fún? Okó tẹ́ ń send sí mi, kí ni kí n fi ṣe? Ẹyẹ send okó sí mi mọ́. Tó bá dẹ̀ máa send okó sí mi, tó mọ̀ pé o lè fárun okó ẹ, o lè fárun abẹ́ ẹpọ̀n ẹ, má send okó sí mi. Ìmí máa send okó sí mi, á tún ya ibi fùrọ̀ ẹ̀ sí mi. Fùrọ̀ ẹlòmíì bá ṣe ló máa dàbí fùrọ̀ tí wọ́n ti fokó dó, tó ti fokó fàyà. Fùrọ̀ máa ń pajúdé ni. Ọ̀pọ̀lọpọ̀ èyí tẹ́ ń send okó sí mi, fùrọ̀ yín lanú lẹ̀ ni. Fùrọ̀ yín lanú lẹ̀ ni. Gbogbo nǹkan tó fùrọ̀ yín, odidi ẹyin lè wọnú fùrọ̀ yín. Èyí tẹ́ ń send okó sí mi. Fùrọ̀ yín lanú lẹ̀ ni. Fùrọ̀ máa ń padé ni. Irọ́ ni fùrọ̀ tẹ́ ń send sí mi pẹ̀lú okó lanú lẹ̀ ni. Ẹpọ̀n ẹlòmíì ó ti rọ̀ bọ̀jọ̀bọ̀jọ̀. Ẹpọ̀n yín ò ní kìmí mọ́. Gbogbo kóró ẹpọ̀n yín ó ti rẹ̀. Ẹ wá ń send yẹn sí mi, kí ni kí n fi ṣe? Ṣé kí n ríru okó tí ò lálùbáríkà nínú yẹn? Kí wá máa send ẹ̀ sí àwọn obìnrin, àbí kí máa introduce obìnrin sí yín pẹ̀lú okó tẹ́ send sí mi? Ṣé mi gan lè dorú okó tẹ́ send sí mi? Gbogbo àwọn ẹpọ̀n yín báyìí ó ti rọ̀. Ó ti rò, ó ti rí jálajàla. Gbogbo oil tó yẹ kó máa kí ẹ ojú orí ẹpọ̀n máa shine, kò shine mọ́. Okó náà ẹ máa rí pé ọwọ́ lẹ fi gbé dúró, kò lè dá dúró fúnra ẹ̀. Kí lẹ̀ ń send ẹ̀ fún mi sí mi fún? Kí lẹ̀ ń kórun sí abẹ́, tẹ́ ń kórun sínú orí ẹpọ̀n, tẹ́ wá ń send ẹ̀ sí mi? Kí ni kí n fi yẹn ṣe? Ẹ yé send okó sí mi mọ́. Mo ti ń fi okó lálàá. Mo ti ń rí okó nínú àlá mi. Mo ti ń sùn, mo ti ń dream okó. Ẹ yé send ẹ̀ sí mi mọ́. Eye send okó sí mi mọ́, for crying out loud, for God's sake, for Allah's sake, for Ìṣẹ̀ṣe's sake, for God's sake, Olódùmarè sake. Eye send okó sí mi mọ́. Eye send okó sí mi mọ́. Àwọn okó yín ò lálùbáríkà, àwọn okó tẹ́ ń send sí mi. Ìmí àdìdì lọ mú òróró, a fi pa orí okó. Ó rò pé mi ò ní mọ̀ pé kò ń ṣe real, kò ń ṣe original. Ó rò pé mi ò ní mọ̀. Ẹ lọ mú oil, ẹ fi ra, máa dán sánsan. Màá wá wo okó tẹ́ fi oil ra tó ń dán. Hello, ẹ jẹ́ n sọ̀rọ̀. Hello. Màá rí okó tẹ́ fi oil ra lórí. Màá wá wo abẹ́ ẹpọ̀n yẹn. Ìmí inú yẹn ti ẹ̀ mọ game play. Ẹ tún máa wá send ẹ gbé ẹpọ̀n sókè. Ọwọ́ lẹ máa fi gbé ẹpọ̀n yẹn dúró. Ẹpọ̀n yẹn ti wà separate from okó. Ó máa rí jàlàjàlà báyìí. Ó máa wá rọ̀ ṣùkùṣùkù. Gbogbo abẹ́ fùrọ̀ yín, ìdí yín, ó máa lanú lẹ̀. Ẹyin lè wọnú ìdí yín. Fùrọ̀ máa ń padé ni. Fùrọ̀ tẹ́ ń send sí mi, ó máa ń lanú lẹ̀ ni. Fùrọ̀ yín máa ń lanú lẹ̀. Fùrọ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ ń send okó sí mi máa ń lanú lẹ̀. Ṣé ẹ̀ ń dó fùrọ̀ ni? Ṣé ń dó fùrọ̀ yín ni? Fùrọ̀ yín ò ń panudé. Kí ló dé tẹ́ ń send okó sí mi? Kí ni kí fokó tẹ́ ń send sí mi ṣe? Èyí tó kú ẹ̀gọ́ ojú bí 3 inches lọ ní líle. Ẹ tún send yẹn sí mi. Kí ni kí fi ṣe? Màá wá máa sùn. Màá máa ráwọn okó tó ga. Màá ráwọn okó kúkúrú. Màá ṣàrí pé ẹ dá gbogbo ẹjọ́ fún mi. Lórí òbò kan yín náà ṣe fẹ́ pa mí ni. Ṣé ẹ fẹ́ kí ìyá mi jèrè mi ni? Ṣé ẹ fẹ́ kí ìyá mi jèrè mi ni? Ṣé ẹ ti ẹ̀ ṣàánú àlè àmì nàìjíríà rat? Ṣé ẹ fẹ́ pa mí ni? Kí ló tẹ́ ń fokó ránṣẹ́ sí mi? Kí ló dé kí mo ṣe fún yín? Wọ́n ń sọ̀rọ̀ okó, mo sọ̀rọ̀ okó ni. Ẹ bá tiẹ̀ máa wá send okó sí mi. Ẹ ti jẹ́ kókó yẹn jẹ́ okó alálùbáríkà. Ó ṣe jẹ́ okó tó jẹ́ wípé fùrọ̀ tó gbé okó yẹn dúró. Ó ti lanu bí fùrọ̀ adófùrọ̀. Fùrọ̀ yín ò padé. Ó ṣe jẹ́ okó tó kórun sábẹ́. Irun yín ò tiẹ̀ tún smooth. Tá bá pé bóyá ẹ tiẹ̀ gé irun wà level tó dáa. Àwọn irun tó ẹ ṣẹ́ sí mi, irun tó ti ní kókó bí ẹni tí ìyá yẹn gọ́ tí okó yẹn ti jìyà. Bí ẹrú àwọn okó tí irun abẹ́ ẹ níná nínú. Awari ere, awa ta kókó, kò tiẹ̀ ní ṣùjọ. Awa wà scanty. Awa dàbí irun onílẹ́bú. A dàbí irun tí wọ́n mix eérú mọ́.
ìyẹn lẹ máa send sí mi mi lè show ẹ lórí Facebook ni tí bá show ẹ wọ́n máa block wọ́n máa ban page mi ni mi bá fi wọ̀nyí kẹrù àwọn àlùsí oko àwọn olóko jam trailer àwọn olóko jati tẹ́ ń send sí mi ní kẹ́ má send oko be má fi ru àwọn oko yẹn send sí mi mọ́ àwọn oko tó máa ń bàyàn nu jẹ́ àwọn oko tó ń gbéyàn léèbí àwọn oko tí wọ́n rí bá ti ṣe tó ọ̀rọ̀ náà gbé gbà àwọn oko tó máa ń dẹnu kọlẹ̀ lẹ́nu òbò kí lẹ ń send ẹ̀ sí mi fún káti ẹ̀ ló ń kó téèyàn lè rí tá máa imagine tá máa fi masturbate tá máa fi bá rẹ̀ ṣeré ó dáa oko tí yín Gbogbo mi bá ti lè tẹ́lẹ̀ òbò mi máa kú padà ní àwọn oko tí mò ń rí yẹn kóbò mi ti lè tẹ́lẹ̀ òbò mi máa kú padà ní kó dẹ̀ tó tún jí gan mo máa nídìí láti ṣe prayer kó tó jí èmi ò ń rí oko tó nírun gbogbo yìí tó bá ní òun jàjà fa irun oko náà kòkòrò á ti jẹ gbogbo abẹ́ kòkòrò á ti jẹ gbogbo ibi tó ti fa irun ẹ wá rí fùrọ̀ yẹn máa lanúlẹ̀ báyìí ni fùrọ̀ máa ń padé ni fùrọ̀ yóò ń padé kí lẹ ń send ẹ̀ sí mi fún kí ni kí fi ṣe àwọn okó téèyàn lè fi ṣàdúrà àwọn okó mi tó bá tiẹ̀ rí wàá máa imagine pé mu dádì báyìí wàá kí oríkèé wàá dẹ̀ máa bá Ọlọ́run sọ̀rọ̀ Ọlọ́run á gbọ́ tiẹ̀ àwọn okó téèyàn lè fi mú dádì ṣàdúrà àwọn okó téèyàn lè fi mú dádì ṣàdúrà ẹ wá máa lọ́bìnrin sá fún yín obìnrin ò ṣe ní sá fún yín báwo ló ṣe máa nírú okó yẹn tí mi tiẹ̀ tí ìgbóhùn ẹ̀ mo mọ̀ kó máa rùn bí fùrọ̀ yẹn ṣe lanúlẹ̀ torí àwọn atẹ́gùn tó máa jáde nínú fùrọ̀ yín tó lanúlẹ̀ yóò máa rùn ni bẹ́ẹ̀ bá sóbà yí ọ̀ràn bí kẹ́ ẹ bá fẹ́ gbígbẹ́ gbá ń gbọ̀n yín kẹ́ ẹ tó wọnú tọ́ílẹ̀tì gbá ti máa jáde nínú ìdí yín irú àwọn fùrọ̀ tí mo rí tẹ́ send yẹn kí lẹ send ẹ̀ sí mi fún irun oko awárí èrè ìmí àtúmú àyà àtúndàrún sísáyà irun àwa wà níbi orí ọyàn ẹ wá obìnrin kò lá ọyàn yín báwo lobìnrin ṣe fẹ́ lá ọyàn yín nígbà tẹ́ bá kórun èrè sórí ọyàn ẹ kórun èrè sórí ọyàn irun àwa èrè lórí lábẹ́ ẹpọ̀n yín irun àwa èrè lórí oko yín gbogbo ibi tó yẹ kọ́kù obìnrin fi ẹnu mú lóko gbogbo ẹ̀ nírun ti bò irun yà wá rí èrè àwa funfun bí irun ẹni tí ò jẹun kánú a funfun bí irun ẹni tí ò jẹun kánú fùrọ̀ yín wá lanu bí ibi ìgbà tá bá kí ẹyin bọnú fùrọ̀ ẹ yé sẹ́ẹ̀dì oko sí mi mọ́ ẹ yé sẹ́ẹ̀dì oko sí mi mọ́ mi like oko tẹ́ ẹ sẹ́ẹ̀dì sí mi kò wá good kò wá pleasant láti rí kò wá pleasant àwọn oko abani nínú jẹ́ ẹ yé sẹ́ẹ̀dì ẹ̀ sí mi mọ́ oko tó ọba tó bá ti mọ̀ pé kò lè pa mí lẹ́rìn má sẹ́ẹ̀dì ẹ̀ sí mi. àwọn oko abani lọ́kọ̀ọ́jà abani láyọ̀ jẹ́ ẹ máa rí báyìí wọn ẹ máa sùn sílẹ̀ ẹ máa ya oko láti sẹ́ǹdì ẹ̀ kò lè dá dúró ó máa jábọ́ ni oko yẹn bẹ ṣe fọwọ́ gbé báyìí èèyàn máa rí pé ọwọ́ lẹ fi gbé oko yẹn dúró kò lè dá dúró fúnra ẹ̀ kò lè dá dúró fúnra ẹ̀ gbogbo èyí tẹ̀ ń sẹ́ǹdì oko yẹn kò lè dá dúró ọwọ́ lẹ fi support ẹ̀ ngbẹ bá wa fọwọ́ support àṣírí fùrọ̀ yín wá tú àṣírí fùrọ̀ yín tú pé fùrọ̀ yín ti lanúlẹ̀ àṣírí ẹpọ̀n yín tú pé ẹpọ̀n yín ti já wálẹ̀ ẹpọ̀n yín gọ gbogbo àwọn nǹkan tó yẹ nutrient tó yẹ kó wà nú ẹpọ̀n kò sínú ẹ̀ ó ti rọ jọ̀bọ̀jọ̀bọ̀ ẹ wá máa irú oko yẹn tó bá ń dóbò lọ́wọ́ bá ẹpọ̀n máa ṣàn lẹ̀ ni irú àwọn oko yẹn ló máa ń gbá ní ẹpọ̀n ẹ máa ń gbá fùrọ̀ obìnrin a máa slap ìdí obìnrin ni ẹ bá ń do lọ́wọ́ okó ẹpọ̀n a máa slap fùrọ̀ obìnrin a máa feel pain ẹ má send irú oko yẹn sí mi mọ́ ẹ má send ẹ̀ sí mi mọ́ tẹ́ ẹ bá fẹ́ gbé pè ẹ má send ẹ̀ sí mi mọ́ and gbogbo èyí tẹ́ ń send ẹ̀ tẹ́ mọ́ra yín ẹ lọ wá nǹkan ṣe sọ́rọ̀ ara yín fùrọ̀ yín ti lanú lẹ̀ fùrọ̀ máa ń padé ni fùrọ̀ tí yín lanú lẹ̀ bí ìgbà tẹ́gbẹ́ pé ẹ̀ ń dó fùrọ̀ yín ti lanú lẹ̀ gbogbo àwọn elastic tó hold fùrọ̀ yín ó ti slack fùrọ̀ yín lanú lẹ̀ oko yín yẹn dẹ̀ dọ̀tí abẹ́ yín rùn ó dọ̀tí ẹ máa fa irun ẹpọ̀n yín
àwọn irun tẹ́ kó here sábẹ́ ẹpọ̀n yẹn kò wà pleasant obìnrin ò lè rí yẹn kó bu ẹ lé torí èmi gan tí mò ń wò ó ń pa òbò mi ẹ lọ wá nǹkan ṣe sí gbogbo àwọn irun tẹ́ kó síbi orí ọyàn obìnrin ò lè fẹnu sí ó ń rùn ẹ má jẹ́ kí n tú àwọn ọmọ mi lẹ̀ fún yín kí ọmọ bá mi gbé oko yín ṣe pé o ṣe mọ̀ pé ìwọ̀nba àlùbáríkà tó sì wà ní ẹ̀tẹ́ ìfọwọ́ gbé dúró tó bá yá kò ní ṣe gbé dúró mọ́ o kò ní ṣe gbé dúró mọ́ èmi ò fẹ́ rú owó àwọn okó àlùsì bẹ́ẹ̀ yẹn o tó o bá ti ní oko tó dúró bí oko ẹṣin má send ẹ̀ sí mi tó o bá ti ní oko tó jẹ́ pé fùrù ẹ ó panudé ó kéré má send ẹ̀ sí mi tí fùrù ẹ bá ti lanúlẹ̀ má send oko ẹ̀ sí mi torí tó bá ní kó yá àṣírí fùrù ẹ ó ń tú síta tó bá ti lè fa irun abẹ́ gbogbo àwọn kòkòrò tó jẹ́ níbi orí ẹpọ̀n tó jẹ́ níbi òkè oko ẹ kó clean ẹ up irú àwọn kòkòrò yẹn ò lè fi dóbò obìnrin kóbìnrin má karùn because ìmí wà tẹ́ pé ẹ rí pé kò dry ibi tí èèyàn ti ní infection nìyẹn tó bá ní open wound níbi orí òkè obi tí okó ẹ wà ó máa fóbìnrin ní infection ṣé ẹ introduce ẹ sé mi kémi wá pé àwọn obìnrin mi kọ́ wá kí wá láì ilé jẹ́ kó dóbìnrin kankan lórí platform mi tó ló máa ní infection torí open wound ni fluid dẹ̀ wà nínú ẹ̀ but contact tó bá contact kìíní yẹn ó máa obìnrin yẹn lè ní infection tó máa rìn tó máa bá kú ẹ lọ mójútó ara yín ẹ̀yin ọkùnrin àwọn okó yẹn ò bọ́ sí rárá àwọn okó yẹn ò bọ́ sí kò sálùbáríkà nínú ẹ̀ gbogbo ẹ̀yin tí fùrọ̀ yín dẹ̀ sílẹ̀ yẹn ẹ lọ mójútó tó bá jẹ́ pé kí nǹkan bọ́ fùrọ̀ àbí ẹ̀ ń dó fùrọ̀ ẹ ti ní problem torí fùrọ̀ máa ń dípa báyìí ni bọ̀ fùrọ̀ yín ṣe lórí báyìí ó lanú lẹ̀ ni ẹ imagine ẹ máa lóbìnrin nìkan ló rùn nulẹ̀ kò sẹ́ni tí fùrọ̀ ẹ lè lanú lẹ̀ bẹ́ẹ̀ yẹn torí tó wà níbi ìgbẹ́ a máa bọ́ síta gbogbo nulẹ̀ a máa rùn ni ẹ dẹ̀ máa rò pé obìnrin ló rùn fùrọ̀ tí yín dẹ̀ ló rùn fùrọ̀ yín ló rùn ẹ lọ mójútó bí fùrọ̀ yín ṣe lanú lẹ̀ yẹn kò dáa ẹ lọ mójútó kẹ má máa rí kígbẹ́ má bàa lọ máa jáde nídìí yín anyway nǹkan tí mo fẹ́ sọ lẹ́nìí ó máa wà interactive section táwọn èèyàn máa pè wọlé ni àwọn kan mo bá wọn parí ìjà ní àná ọkùnrin àti obìnrin kan lára nǹkan tí ọkùnrin yẹn sọ fún mi ni wípé one of the reasons tó ṣe bọ́ta ni pé òun ò mọ bó ṣe lè sọ fún ìyàwó òun pé àwọn òórùn kankan báwo la ṣe ń sọ fún ìyàwó pé òbò rùn ẹ̀yin obìnrin kan wọ́n lóbò yín sì tún rùn báwo lèèyàn ṣe lè sọ fún obìnrin pé òbò ẹ̀ rùn pàápàá ìwọ ìyàwó ilé ọkùnrin tó bá ń fẹ́ tíyàwó òbò ìyàwó ẹ̀ bá rùn tó bá fẹ́ lọ dóbò ń ta for free láti lọ dóbò ń ta bọ̀ ìyẹn ò kí ń ṣe excuse pé mi ì lè sọ fún ìyàwó mi pé òbò ẹ̀ rùn nítorí ẹ̀ mo ṣe bọ́tà kò ń ṣe excuse o kò ń wá yẹn mú dání ni kò sí nǹkan ẹnìkan tó lè sọ fún ìyàwó pé òbò ẹ̀ rùn bí ò ṣe ọkọ ẹ̀ kò sí ẹni tó lè sọ fún ọkùnrin pé ara ẹ̀ rùn bí ò ṣe ìyàwó ẹ̀ ìgbà tí wo ò bá sọ fún ṣó fẹ́ kára àtà bẹ́ẹ̀ sọ fún ìyàwó ẹ̀ pé òbò ìyàwó ẹ̀ rùn ni ṣé ará àtà ló máa bẹ́ẹ̀ sọ fún ìyàwó ẹ̀ pé òbò ìyàwó ẹ̀ rùn ìwọ náà ló máa lè sọ fún ìyàwó ẹ̀ oríṣiríṣi ọ̀nà lèèyàn fi ń sọ fún ìyàwó àbí lèèyàn fi ń sọ fún girlfriend èèyàn pé òbò ẹ̀ rùn ẹnu ẹ̀ rùn tó bá jẹ́ ẹnu èmi ti rí àwọn tó yẹ pé mo fún ní gum rí pé kọ́ gbà kan tù ẹ̀ tó bá jẹ́ ẹnu ó ní bó ṣe ń sọ fún wọn tó bá jẹ́ òbòrùn ó ní bó ṣe ń sọ fún wọn tó bá mọ̀ wípé o ti wá sọ títí tí ò gbọ́ wàá pe màmá ìyàwó yẹn wàá sọ fún. mo lọ sílé lẹ́nujọ́ mẹ́ta yìí mo dẹ̀ rí kan nínú àwọn ọmọ tó súnmọ́ mi mo dẹ̀ perceive nǹkan tí mi ò kò yẹ kí n perceive lára ọmọ obìnrin ni mo ń láti pe bàbá ẹ̀ pé ọmọ yóò tí marry o mi ìdẹ̀rù pé ó tí ní boyfriend but ara ẹ̀ ń rùn ẹ ní láti kọ́ ní hygiene ẹ láti kọ́ bó ṣe máa look after rẹ̀ kó má jẹ́ pé bó ti ṣe bàlágà sí èèyàn kan kò ní ask her out mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ọmọ mi obìnrin neat jù mí lọ wàláì Ọlọ́run gbogbo ẹnu ni mo fi sọ ó neat jù mí lọ ọmọ mi obìnrin mo mọ̀ pé ara mi náà ló ti kọ ọ̀bọ̀ òun tún wá neat ju èmi gan lọ àwọn nǹkan kan wà tèmi lè rí tí mo lè mójú kúrò tóun ò tẹ̀ ní báyàn mójú kúrò lára pé ọmọ mi obìnrin ò lè báyàn pín ọṣẹ ìwẹ̀wẹ̀ kò lè báyàn tó bá fẹ́ wẹ̀ ní bedroom kó bọ́ta nísinsìnyí á kọ́kọ́ fọ bath kó tó wọbẹ̀ kó tó wẹ̀ ọmọ mi obìnrin ò lè báyàn pín towel lò àwọn nǹkan kan wà tó yẹ pé no
kò sí bó ṣe lè nífẹ̀ẹ́ tó kò lè bí ẹ pín ṣíbí lò pé kí n fi ṣíbí jẹun tó kó wá fẹ́ jẹ nínú oúnjẹ mi kí ní kó lo ṣíbí mi kò ní gbà. O ò lè gbé nǹkan sẹ́nu, màmá mi náà níyẹn lọ́wọ́, o ò lè gbé nǹkan sẹ́nu kó gbé fún màmá mi kí màmá mi gbé sẹ́nu kò ní ṣe. Ọmọ mi obìnrin náà mi wá lè sọ bóyá ó lè ṣe pẹ̀lú ìyá ọkọ ẹ̀ o, wọ́n kò ní lè báyọ̀ kọ̀kọ̀ ṣe. Tí ẹ yẹn ti fẹ́ bọ́ sí OCD lọ́dọ̀ tèmi, òun yẹn òun gan tún lágbára ju èmi lọ. Àwọn tó bá mọ ọmọ mi obìnrin tó bá ti rí tó bá rí skin ẹ̀, àwọn tó bá mọ ọmọ mi obìnrin wọ́n á sọ fún yín nípa ara ẹ̀. Almost every day tó bá fẹ́ wẹ̀ ló máa fa irun ẹsẹ̀, èmi ò ń ráyè yẹn. Kò sí irun ẹyọ kan báyìí ní gbogbo ara ẹ̀, títí kanra ẹsẹ̀ ló ń fa irun. Ó máa ń lo hair remover cream every day, nǹkan tó máa ń lò rí every day ló máa ń lò, ló máa fi remove hair kúrò lára ẹ̀. Ẹ lè rí irun kankan lára ẹ̀ bí ọ̀bọ̀rọ̀ báyìí ní gbogbo ara ẹ̀ rí. Tó bá dé ẹ̀wẹ̀ tó bá máa para, ara ẹ̀ máa dán sánsan bí ẹmọ nù láni, because tó bá ti ń lo cream tó báyìí á tún mú oil, bowel oil á tún lò sórí ẹ̀ tẹ́ pé gbogbo ara ẹ̀ máa dán ni. Tí n bá ti ní bowel oil nílé mo máa mú sápamọ́ ni, torí rate tóun fi ń lo cream sára àti oil kò ní fẹ́ kí nǹkan kan kára òun kó dry. Fúnra rẹ̀ ó ní ìtìjú èmi tí mo bí lọ. So oríṣi tó bá fọnu tó ń gbà mí tó bá fẹ́ jáde á wá bá mi, á sọ̀rọ̀ á ní mọ́mì sí pé ṣé ẹnu òun ṣé kò ní ẹni odò máa ní no, á ní ṣé mo sure máa ní mo sure. Ní bá àwọn yẹn ṣe tún wà tó ṣe ń look after ara wọn, mi ó fin jújú èmi gan tí mo bí lọ. Kí ni mo fẹ́ fàyọ? Kí ló dé tí ẹ̀yin ọkùnrin ò ní lè sọ fún ìyàwó yín pé òbò ìyàwó yín rùn? Tẹ máa wá ṣe yẹn as excuse, tẹ máa nítorí pé òbò ẹ̀ rùn. No matter what, mo mọ̀ káwọn obìnrin míì wọ́n máa ń mu as an offence. Kò ń ṣe offence o. Tí ọkọ bá sọ fún ẹ pé òbò ẹ̀ rùn, ó yẹ kó máa kí ọkọ yẹn ni, because ọkùnrin tó bá nífẹ̀ẹ́ tí òbò ẹ̀ dẹ̀ sì wú dó, òun ló máa lanu sọ fún ẹ wípé kò dẹ̀ ní sọ ó à. Àwọn ọ̀nà míì wà tó máa ń lò tó bá ti rí tọkọ ti ń dé tó ti ní lọ fa bẹ́ẹ̀ ká tó dóra wa, kó mọ̀ pé kò like play, kò òórùn tó máa ń gbọ́ tẹ́ ẹ bá dóra yín tẹ́ ẹ bá fọ abẹ́ kò wà pleasant. Àti pé ìwọ obìnrin gan tó bá dó ẹ tán, ẹ̀tọ́ ẹ ní láti béèrè lọ́wọ́ ọkùnrin wípé ẹ̀tọ́ ẹ láti béèrè lọ́wọ́ ẹni tó dó ẹ tán pé ṣé bó ṣe finger ẹ yẹn kó béèrè lọ́wọ́ ẹ pé ṣé ó rùn, pé báwo ni òórùn yẹn. Tó bá dẹ̀ sọ fún ẹ nǹkan kí nǹkan tó bá sọ fún ẹ má jẹ́ kó bí ẹ nínú. Òbò tí wọ́n bá gbé sábẹ́ tó ò bá lè kọwọ́ bòbò ẹ kó fi sẹ́nu àbí kó fi run mú, kó admire òbò ẹ kó fi sẹ́nu, kó mọ̀ wípé tí ọkùnrin bá dó irú òbò yẹn ó máa irritate ẹ. Ó láti gẹ́gẹ́ bí obìnrin ó láti lè máa mú ọwọ́ ẹ kó máa kì sábẹ́ ẹ kó máa fi run mú láti wò bóyá, torí ńgbà mi tóbìnrin bá ti ṣiṣẹ́ lọ látàárọ̀ àbí tóbìnrin ti wà nínú òrùn látàárọ̀, ó máa alter pH tó wà nínú òbò, alter acid tó wà nínú òbò, ó máa alter ìtẹ́ pé ó lè àwọn nǹkan míì tá à ń jẹ gan, ó máa alter pH tó wà nínú òbò tó máa jẹ́ kí òbò máa mú smell tí ò wà pleasant síta. Tó bá fi ọwọ́ sínú òbò ẹ kó fi sẹ́nu, kó fi sí imú, tó òórùn ẹ ò bá wà pleasant sí ẹ, kó mọ̀ pé tí ọkọ bá dó ẹ àbí tẹ́yí tí ọkùnrin bá dó ẹ, òórùn yẹn ò ní jẹ́ kó gbádùn. Kò sí nǹkan tó bad nínú pé kí ọkùnrin sọ pé òbò ìyàwó mi, tọkùnrin bá ti dé tó ti ra perfume fún ẹ àbí tó ti ra àwọn nǹkan kan fún ẹ àbí tó sọ fún ẹ wípé kó lọ wẹ̀ kẹ́ tó dóra yín àbí tó sọ fún ẹ pé òun fẹ́ nǹkan kan tó ṣàrà nǹkan fún ẹ, ẹ má feel embarrassed, because àwọn ọkùnrin sọ wípé most àwọn ọkọ tán níyàwó ńlé wọ́n ń sọ fún mi wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ one of the things tó ń jẹ́ káwọn máa bọ́ síta ni pé òbò ìyàwó àwọn ń rùn, pé òbò àwọn obìnrin àwọn ń rùn, àwọn ò dẹ̀ lè sọ pé àwọn wò pé ó wà degrading. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀, kò wà degrading láti sọ fún ìyàwó ẹ pé òbò ẹ̀ ń rùn, kò wà degrading láti sọ fún pé wá o ní láti clean up, kò wà degrading láti sọ pé smell tó ń perceive lẹ́nu àbí lára ẹ̀ kò wà pleasant. Kò sí nǹkan tó bad ńbẹ̀. Ìyẹn ò kì í ṣe, ìyẹn ò lè jẹ́ excuse láti jẹ́ pé kọkùnrin bọ́ síta, bó tiẹ̀ jẹ́ pé ní èní tílẹ̀ mọ́ yìí àwọn ọkùnrin fi excuse yẹn bọ́ síta, bọ́ ẹ̀yin obìnrin lẹ́ ń fà. Tọkùnrin bá sọ fún ẹ pé òbò ẹ̀ rùn, kí ló fẹ́ take offense fún? Kí ló fẹ́ sọ dìjà fún? Kí ló fẹ́ bá jiyàn fún? Ìwọ ò lè gbóòórùn òbò ara ẹ, òun ló fi okó sóbò ẹ, ó dẹ̀ lóbò ẹ̀ rùn, kí ló wá fẹ́ máa argue fún? Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ wà argumentative, ẹ argue ẹ síta pé kí ló mean? Ìwọ ló mọ nǹkan tó ń rùn o, òbò tèmi ò rùn. Òbò ẹ̀ rùn nìyẹn. Òbò ẹ̀ rùn nìyẹn.
pé kí ló mi by saying òbò mi rùn ìwọ ló mọ nǹkan tó ń gbóòórùn òbò mi kọ́ ó dẹ̀ sọ fún ẹ pé òbò ẹ rùn irú ọkùnrin yẹn tó bá ti rí wípé anytime tóun bá ti bá ẹ sọ ó máa ń sọ dìjà ó máa ń fi ṣe wàhálà kò ní bí ẹ sọ mọ́ á dẹ̀ lọ máa wá òbò ẹni tó smell nice tó dẹ́ pé tó bá rùn ń ta á lè sọ fún kí ló dé tó jẹ́ wípé àwọn àlè tí wọ́n ń dó ń ta wọ́n á lè sọ àwọn nǹkan tí wọ́n ò fẹ́ wọ́n á dẹ̀ make correction ẹ̀yin tẹ́ dẹ̀ wà nínú ilé tẹ́ jẹ́ yàwó the same thing tí wọ́n sọ fún àlè tó make correction tó dẹ̀ check rẹ̀ the same thing tó bá sọ fẹ́yìn tẹ́ jẹ́ yàwó nulẹ̀ ẹ̀ take offense ẹ̀ fi ṣe ìjà kí ló dé tó fi rí bẹ́ẹ̀ kí ló dé tó fi rí bẹ́ẹ̀ the same thing tí wọ́n sọ fún ẹ náà máa sọ fálè àlè á dẹ̀ take correction á dẹ̀ take on board á dẹ̀ make correction but yìí tí wọ́n bá sọ fún ìwọ ìyàwó ilé ìmí inú yín ẹ fi yòdì ìmí inú yín ẹ fi fa wàhálà ìmí inú yín ẹ nítorí pé ó ti sọ bẹ́ẹ̀ o kó lọ máa dó yìí tí òòrùn o ó ti lọ́bọ̀ ẹ̀rùn o kò ní dó ẹ mọ́ ta ló wá ń ṣe ra ẹ̀ ta ló ń ṣe mo ti sọ fún yín pé anything tó bá lè ṣẹlẹ̀ nínú ilé tẹ́ fi máa ní kò ní ẹpa òbò mọ́ wà láyé ẹ̀ ṣe ọkùnrin ara yín lè ṣe torí òbò tó pamọ́ yẹn ìyálà ìyá òbò ananas comosus ó wà níta òbò ìyálà ìyá òbò tó pamọ́ tó ti torí wípé ọkọ correct ẹ àbí bínú wà lé àbí kò sóúnjẹ ó wá pa òbò yẹn mọ́ ẹ má fi ìpè tẹ́ bá pa òbò mọ́ ọkùnrin lẹ fi ṣe ara yín lẹ fi ṣe ẹ tètè bá wọn ní àfáà sọ̀rọ̀ òjòkú ọlọ́lọ́ ṣáàmì ẹ tètè fi àṣẹ sí àdúrà tí ọkùnrin ń gbà ni tí ọkùnrin bá wá bá ẹ nínú ilé pé òun fẹ́ dú ẹ máa ṣàdúrà pé alihamdulilayi torí wípé ọkùnrin tó bá sì wá bá ẹ tó wá fi okó lọ ẹ ó sì nífẹ̀ẹ́ kò gbàgbé ilé the moment tó bá wá lọ fún ọkùnrin ní chance ẹni tó adìyẹ tó ti fẹ́ fò tẹ́lẹ̀ tó wá ṣe sùúrù ó máa jẹ́ kó ráyè fòfò over fò ní so gbogbo ẹ̀yin nǹkan tẹ́ fẹ́ ṣe ni pé ẹ máa pa mọ́ tó náà ti lóbò yín rùn kò lè do yín mọ́ o ṣèbó lóbò mi rùn ló lọ bá wọn tí ò bu ẹ òrùn wàláì ara ẹ ló ṣe wàláì ara ẹ ló ṣe ó fi ṣe ọkùnrin kankan àwọn òbò kan wà níta tó jẹ́ wípé Ọlọ́run anywhere tí wọ́n bá yí àwọn ọmọ yẹn sí náà máa yí sí àwọn yẹn máa ń dó òbò bí ẹni tí wọ́n máa ń dókó bí ẹni tí ò ní dó mi mọ̀ ni ẹ bèrè lọ́wọ́ àwọn ọkùnrin tí wọ́n ń dóbò ń ta so ẹ̀yin tẹ́ máa ń sọ pé tó máa sọ fún yín pé òbò yín rùn tẹ́ máa ti torí ẹ̀ sọ pé kò lè dó yín mọ́ ara yín lẹ ṣe tó bá ní pé ìjà ṣẹlẹ̀ nínú ilé the next thing ni pé ẹ bo ara yín lẹ ṣe nítorí pé àdúrà tí ọkùnrin máa ń gbà náà ni pé kóun lè ní excuse láti lọ dóbò ń ta kóun lè ní excuse láti lọ dóbò ń ta mo play voice note kan fún yín níjọ́ yẹn ẹ rò bóyá mò ń parọ́ obìnrin yẹn dìdì sọ fún mi ni wípé àwọn ò fẹ́ owó àwọn ready láti fi òbò ara àwọn jì mo ń bọ̀. Ẹ kálẹ́ sà, ẹ kálẹ́ mà o, ẹ̀yin mọ́mì mi, dáàdì mi, ẹ̀gbọ́n mi, àǹtí mi, àbúrò mi, bọ̀dá mi, ọ́nkù mi, gbogbo ẹ̀yin ọmọ mi pátápátá. Mo kí yín ẹ kálẹ́ o, ẹ kálẹ́ o, mo kí yín lórúkọ Ọlọ́run. Ẹ jọ̀ọ́ mo kàn ní pé kí n sọ ìròyìn ayọ̀ yìí ni o. Tó bá di ní on 23rd of September, oṣù tó ń bọ̀, on 23rd Saturday, mo fẹ́ ṣe graduation o, Orthodox. Ṣé nǹkan tí mo sọ yé yín kí n tẹ̀ tó máa bọ́rọ̀ lọ mo fẹ́ play voice note kan ẹ jẹ́ ká fìyẹn gbádùn náà kẹ́ wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé obìnrin mi wàá tì torí pé ọkọ ẹ ó lọ fẹ́ yàwó mi ẹ máa wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ayé. ń bọ̀. àǹtí Yínká tẹ́mi àtọkọ mi bá wà ti jà yóò ní iṣẹ́ tẹ́mi ṣe láti jọ kílé mi fi dààmú ebú ara yóò. mo ń bọ̀ mo fẹ́ play àwọn nǹkan kan fún yín.
àǹtí Yínká tẹ́mi àtọkọ mi bá wà ti jà yóò ní iṣẹ́ tẹ́mi ṣe láti jọ kí lèmi fi dà àwọn èébú ara yóò sá mọ́ fi bú mi gbogbo ẹ̀ sá mọ́ ń dùn mí yóò mọ́ fi dùn mí pé kí lè iṣẹ́ tẹ́mi ṣe láti jọ kí mo fi dà nígbà tí wàá mọ́ ń dúra wa tẹ́lẹ̀ wálé àdúrà wa mọ́ o ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ọ̀hún táwa tí wàá dúra wa ẹ̀ẹ̀kan náà ni ó bá mi sùn tó bá ti ṣe súkẹ́ ẹ̀yin olóko súkẹ́súkẹ́ kò wá ní dùn mọ́ mi èmi ní sísè wá ló mọ tọwọ bọ òbò mi tí ṣẹṣẹ mọ tọwọ bọ tí mo fi ń gẹ kára mi ó tó wálẹ̀ ẹni tó yẹ kó rí bẹ́ẹ̀ níta tí ń fẹ́ra wa tí ń fẹ́ra ní ìsìn ọmọ mi first born mi ó ti pé 14 years kí first born mi ti pé báyìí 14 years ní first born mi. ìlú ẹ̀ka àròmọ àti Yínká mo fẹ́ kẹ́ advice mi ni ìgbà tèmi àtọkọ mi tá a fi ń fẹ́ra wa wàláì àmọ́ ń dóra wa gan ẹ̀mẹ́rin kílò tó mọ́ ìgbà mẹ́ẹ̀márùn kílò tó mọ́ tèmi náà sì mọ̀ pé yes ṣé wàá rí ní bó ti wà ní ìsinmi ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ voice note yìí dáadáa ẹ̀yin ọkùnrin náà ilé ìbáyín wí. fọkọ mi ìgbà míì nǹkan tó bá ń bá mi sùn yóò ní tí mo fi nǹkan sójú ara mi ni pé ojú ara mi ti máa táìtì jù mo ní mi ì mọ nǹkan tó máa ń fà nígbà tó máa ń tún ṣe gbogbo ìgbà mọ́ bára wa sùn ó ṣàṣẹlẹ̀ pé bóyá bíi oṣù bíi 6 sẹ́yìn kò sáà sùn mọ́ mi dáadáa mọ́ bí a ti mọ̀ bára wa sùn tẹ́lẹ̀ ìgbà míì ó lè jẹ́ pé ẹ̀ẹ̀kan náà ni ó bá mi sùn ní ẹ̀yin náà lẹ máa bá mi advice ó tún mọ̀ bá ń gbà dáàdì kí kí ló ṣẹlẹ̀ dáàdì lágbájá kí ló ṣẹlẹ̀ yóò ní ààrẹ ohun ò lé ní àti pé òun ti ṣe wàhálà látàárọ̀ nǹkan kan ìgbà tá a fi ń fẹ́ra wa kò sí nǹkan kan ìgbà tá a bímọ ẹlẹ́ẹ̀kẹrin ọkọ mi tó ní owó lọ́wọ́ torí tẹ́lẹ̀ Èkó ní tí lọ ṣiṣẹ́ tẹ́lẹ̀ àmọ́ pàtàkì bímọ ẹlẹ́ẹ̀kẹrin lọ́nà ṣáṣe olówó lọ bó ti wà bí mo ti ń sọ̀rọ̀ yìí iléeṣẹ́ gáàsì 2 lọkọ mi ní débi wípé ibi ìgbà tó fi ní aláwọ̀kọ́ mo máa ń bẹ̀ kó ṣe ẹ̀dá àkókò ṣàánú èmi náà torí kẹ́míìsì lèmi kó ṣàánú èmi náà kémi náà ní ọjà ṣọ́ọ̀pù kó pọ̀ dáadáa yóò ní kí n mọ́ wọrí tó ṣàtìkún ṣe ibi iṣẹ́ tó fi ṣe ọ́fíìsì ẹlẹ́ẹ̀kejì tó wá sí ó tóbi gan táyé pé kò sẹ́ni tí ó mọ̀ níbi ìta wà tó rọ́yọ̀ mo ti sọ̀rọ̀ kò sẹ́ni tí ó mọ̀ wípé ọkùnrin yìí ní owó lọ́wọ́ débi pé ojú olówó náà máa fi ń wò mí kò sí nǹkan kan ìsàtún yóò sá mọ pẹ́ẹ́pẹ́ fún ládìlágbájá ẹ̀sùn mọ́ mi bẹ́ẹ̀ tí mo sún mọ́ mi dáadáa mọ́ yóò ní owó ti rẹ̀ mí ní kinní kan lẹ́yìn bóyá bíi January mo sá gbọ́ pé ń fi ọmọ kan nǹkan máa ní ọ̀dà kò sí wàhálà mo sá ń tọ́ dádì lágbájá ẹ̀ ń fẹ́ ọmọ kan ní àwọn òun wà mọ̀ sí nǹkan lẹ́yìn láyé àtọ́ súnmọ́ra bá ti mọ̀ súnra wa bá súnmọ́ra wa o yóò kàn ṣe súkẹ́ yóò sì dìde yóò ní mi ò tí wà òkè yóò sá ní ó ti rí òun mo sá tó ń gba kámú lọ àgbà tí ó di January tí mo mọ̀ yìí pé òótọ́ ìkíní ìmọ̀ ṣe bọ̀ àwọn èèyàn sáà ń gist mi pé ọkọ rẹ ó ti ń fẹ́ ẹnìkan kódà ó ti gbalé fún un bó ti ẹ̀kọ́ lé fún un ni pé lè ó tóbi ju bíbá yìí lọ ibi tá a wà kódà wọ́n tó lé fún un ni wọ́n ṣe ni kódà àwọn ọmọ sàṣọ fún pé àwọn làwọn jọ lọ bẹ́ẹ̀dì 135,000 àwọn rà kíní kan ọmọ yẹn sàṣọ fún mi ó sá dùn mí ó sá ń change sí wọn nú ilé èmi náà sá ṣe dáadáa sí wọn mọ́ nígbà tó sá ń fọ́rọ̀ ogun wọn láà tí wọ́n bá dé kí sá mọ̀ fọ́rọ̀ ogun ó sá padà ṣe ìyàwó ní January débi wípé wọ́n gba ṣọ́ọ̀pù fọmọ wọn ta fúláwà tó òróró ta sẹ̀mú ta gbogbo everything ní ta èmi sì ní ìyàwó ní èmi ìyálé ni mò ń yáwó káàkiri tí ò sí nǹkan kan ní ọwọ́ mi wà lẹ́tàlẹ́ bí mo ti ń bá yín sọ̀rọ̀ yá àti yín ká owó méjì ni mo yá mo gbọ́mú owó cooperative mo gbowó gbọ́múlé láńtà ni mo fi ń ṣiṣẹ́ tẹ́ pé gbèsè ti pọ̀ lọ́rùn mi níjọ́ Wednesday mo san 7,500 níjọ́ Saturday mo san 6,750 ni mo san débi pé gbèsè ti wọ̀ mí lọ́rùn ọkàn mi ò sí ẹ̀ wá balẹ̀ mọ́ inú mi ò dùn mo sá sẹ́yàwó ìyàwó January ìyàwó kú ọ̀la ni mo tó mọ̀ pé ọkọ mi ò ṣe ìyàwó kọ̀la mo sì tún ṣe mo lọ gbogbo yẹn sì ẹni kí n mọ̀ lọ mo ní kò sí wàhálà mo lọ débi pé mo sáà máa ń rò ní pé sórí mi kí mo wá mo tó pè wọ́n pé
dádì lágbájá kí mo ṣe fún yín tẹ́ fi fẹ́ yàwó kiri ni súná làwọn tẹ́lẹ̀ súná nàbí mi súná nàbí ṣé bá nàbí ti ṣe Ànábì ò ní pé kẹ́ fẹ́ yàwó kẹ́ má tọ́jú ìyálé o. mi náà wà òkè ṣọ́ọ̀pù mi ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ mo yáwó ṣiṣẹ́ ni ẹni ẹ ṣe bí mi ń jẹ ṣe bí mo mú sójẹ́ lèmi wà jẹ nílé ayé ni ẹ wà ní ṣe bẹ́ẹ̀ yẹn ná àwọn ọmọ ní skul pé ṣe bí ẹ̀ ń sanwó skul àwọn ọmọ pé àgbàdá ti lè sanwó skul èmi náà sì ń gbìyànjú àmọ́ gbogbo gbìyànjú mi tí mò ń gbìyànjú látijọ́ ìwà láàrin Yínká kò yọ mo sì ń yáwó ṣiṣẹ́ ni owó kan mo fẹ́ san ní ọjọ́ sátọ̀dé. Ọ̀rọ̀ yìí mo fẹ́ ká gbọ́ o mo fẹ́ ká gbọ́rọ̀ yìí. Hello. Good evening, ma. Yeah. Can you oblige me 2 minutes? Who is talking? With you, ma. Who is talking? My name is Dr. Johnson. How may I help you? I just want to give you just a little advice. I will talk to you. I will talk to you after my show. All right. What time should I call back? I will call you back myself. All right. God bless you. Bless you too. It's a pleasure. Ọ̀sẹ̀ tó lọ wàláì ọkùnrin kan nígbà mímọ tí ń dá mi láàmú tipẹ́tipẹ́ ọkùnrin yẹn mọ tí ń dá mi láàmú tipẹ́tipẹ́ gan ìságbà fún wọn wá di ọjọ́ tí màá sanwó yìí ní owó kankan lọ́wọ́ kò sí owó kankan ní ọwọ́ mi wàláì ó sá pé mi torí gbà mo bímọ ẹlẹ́ẹ̀kẹta ọkùnrin yẹn tí mo dá mi láàmú tí mo ní kò sí tí mo fẹ́ tọkọ mi ṣe fún mi ọkọ mi mọ ń tẹ́ mi lọ́rùn kí mo tún wá kí ọkùnrin yẹn ó sá pé mi bí ọ̀sẹ̀ ó sá tún pé mi ó sá ní ọ̀dà kò sí wàhálà níbo ni a ti pàdé ó ṣáájú ibi tí a ti pàdé ọgbà ilé kan sí ọ̀nà ìgboro ó ṣáájú ìwé fún mi sá lọ bá àti Yínká wàláì ọmọkùnrin yẹn bá mi sùn gan ó bá mi sùn débi pé ara tèmi náà kódà gbogbo tó kọ mi ò ṣe fún mi láti jẹ gbogbo ẹ̀ ló ṣe fún mi lẹ́gbẹ́ ó bá mi sùn débi pé ìgbà tí mo délé gbogbo ara sì ń ta mí mo ní bí mo ti délé bá ó sá òyìn sí ní owó lọ́jọ́ ó jẹ́ kí n gbà fún ó jẹ́ kí n jẹ́ kó bá mi sùn ìgbà tó wá bá mi sùn tán wàlẹ́ àti Yínká pé ló fún mi ó wá fún mi ní 1500 mo ní ìfẹ́ mo ní àkílódé mo ní kó má wọrí pé kó fi lẹ̀ bí mo sá ti lọ sá kí owó ń bọ̀ mí lọ́wọ́ pé kí n gbà kí n fi gbé báyìí ọ̀kadà tí mo sì gùn débi tí mo lọ ọ̀kadà 500 ni ọ̀rọ̀ sá dùn mí mo sá sunkún gbà mo délé pé àwọn èèyàn sì ń fojú olówó wò mí mo sì sí nǹkan kan lọ́wọ́ mi mo sì ń yáwó káàkiri wọ́n mo sì fẹ́ sanwó lónìí yìí bó mo ti fẹ́ ṣe báyìí torí pé ọkùnrin yìí ó lè fún mi lówó ló jẹ́ ìgbà kó bá mi sùn ó sì bá mi sùn gan wọ́n ló wá fún mi 500 tí ì ṣeré ọ̀rọ̀ sá dùn mí mo sá mú ọ̀rọ̀ mẹ́tẹ́ pé ọ̀rọ̀ ti fẹ́ dà mí lórí rú ó wá di bí mo ti délé ó sá kọ mi ó ní wàláì mo gbádùn rẹ̀ ó máa sọ yí pé èèyàn tó sanra ò mérè ṣe ni wàlẹ́ ò mérè ṣe gan wàlẹ́ mo gbádùn rẹ̀ gan o látijọ́ mo ti ń dogo òun ò dé irú òbò báyìí rí kíní kan àmọ́ ìjọ rẹ̀ ṣé wáyé láti gbé oṣù kan tèmi àti ẹ̀ ti ríra níwọ̀n àti ń dá mi láàmú pé kémi àtọ̀hún tó jọ ní fọ́ọ̀mù ìsádà ìdáló ṣé wá rí gbogbo ìgbà ó sàmọ́ gbé nǹkan wá fún mi ní ṣọ́ọ̀bù bí kọ́ra 5 alive kọ́ra fíjú mi kì í gbogbo ẹ̀ báyọ̀ nínú ìsórí gbogbo tó ń ṣe ń go mo ti jẹ́rí gbogbo eléyìí kò sí tí mo rí kò jọ mí lójú kò jọ yóò sàmọ́ dà mí láàmú pé dákun oore tó wá bá mi ṣe ń gbé òní dákun wá bá mi ṣe mo ní èló ló fẹ́ fún mi tí wàá mọ̀ bọ́ ọ ṣeré àmọ́ kó mọ̀ fi ojú aṣẹ́wó wó mi ní èló ló fẹ́ fún mi ọkọ mi musa tó ń parọ́ fún mi owó tó fún mi ọkọ mi ó fún mi jù báyẹn lọ ọkọ mi náà sì tún tẹ́ mi lọ́rùn ju bó ti tẹ́ mi lọ́rùn lọ kí mo tó ń wá ní ọ̀dọ̀ rẹ̀ àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sà tó ń pè mí àmọ́ tí mo fi ń ṣe ni pé yín sí ẹ̀ mọ́ rí owó tí màá fi mọ́ dá owó gbèsè tí mo gbà bí mo ti ṣe yìí owó tí mo gbà ó ti wọ̀ mí lọ́rùn gan owó kò sí ọjà kan ní ṣọ́ọ̀bù mi mọ́ tọkọ mi náà sì rí ó sì ń fi ojú olówó mi ọ̀rọ̀ ayé mi ó tiẹ̀ ti sú mi kódà ẹnìkan nígbà tó sú mi ó tó wá bí kan wọ́n ẹ̀sẹ̀ dálẹ̀ ní àdúgbò wa ni wọ́n wá ní àbí kí n máa tájẹ kí n máa gbóúnjẹ lọ
kí mọ gbóúnjẹ lọbẹ bóyá yọ yàtọ̀ àbórí mi ò yọrí kéèyàn mọ fún mi lówó ni ó ti sú mi àti Yínká wà nílẹ̀ ó ti sú prógámù yìí tí mo mọ wo ni ọ̀tọ̀ inú mi mọ fi ń dùn ní ẹ̀kọ́ kan tí inú mi dùn tí mo fi mọ rẹ ó ti sú mi àti Yínká ẹ dákun ẹ advice mi fọ́tò ọmọ tí àti Yínká yóò wá mọ sọ fún mi pé ṣe bóun ra oúnjẹ tí ń rà lé ráìsì àtẹ̀wà nìkan ni o ǹjọ́ tí ṣu bá wà yọ̀ọ̀ra ṣu àlóròró àlépo àní sẹ́mu àní kankan níjọ́ tí sẹ́mu bá wù mí jẹ èmi náà ni màá rà yìí sì fún mi ní 2000 jọ́kẹta jọ́kẹta ní fún mi 2000 ìgbà míì tí máa ní 2000 kéré àárọ̀ nìkan á ná 2000 àáròróró àràta àrà níta fi jẹun á ná 2000 kó tó wá kan ọ̀sán màá ra ìlọrin ẹran lásán màá rẹran 2000 yóò sá ní ọ̀dà yóò sá tó fún mi 1000 sí wọ́n bó sì ti fún mi 3000 ìgbà míì ó fún mi 2000 ìgbà míì 3000 jọ́kẹta látọ̀ tó gbà mí jọ́kẹta owó tí wọn àti iná kó tó di jọ́kẹta gan owó nǹkan yóò tún wá jowó tí wọ́n fún mi lọ yóò tún wá jowó tí wọ́n fún mi lọ wà ní ṣe báwọn fún mi lówó mi ẹ̀ fún mi lówó lóòótọ́ 2000 nígbà míì 3000 nígbà míì 3000 ìgbà míì màá rẹran 2000 ìrànta 1000 ìrèpo ìrora ẹ̀ pé mo fẹ́ dín ẹran ni màá ròròró débi pé mo máléjì tọkọ mi máa ṣe yóò ní kí lọ fẹ́ tó ń mọ̀ ní tí mo fẹ́ tó ṣe ọ̀pọ̀ o ò fún mi lówó kí n fi rajà ọkọ mi fún mi lówó tán pátápátá owó tó fún mi nígbà tó kọ́kọ́ fẹ́ fi dá mi lókòwò ó ti pẹ́ o ó ti lọ bí 13 years sísìnyí tó fún mi 30,000 tí mo fi rajà nígbà owó sì ní ìgbà nígbà tó fẹ́ fún mi lówó nígbà táìmù gbà tó rí gẹ́tì pé òun fẹ́ yáwó torí pé mo lọ gbowó cooperative torí tí mo rajà sínú ṣọ́ọ̀pù òun náà gbé mi lọ ó sáré mo mú ọjà rẹpẹtẹ sílẹ̀ lẹ́ǹgbà ó sáré pé ọjà yìí kí ló tó fi yọ àwọn ọjà yìí lẹ́mu ní ìhìn owó tí màá fi kàn ni pé ọjà tí mo mú pọ̀ ju owó lọ sáà nílò ló kù 50,000 ọ̀sán sẹ́ndì sí 50,000 nínú owó tó tún fún mi wípé èèyàn fún yẹn lówó ọkọ mi sì lówó lọ wọ́n sì ń fojú olówó wò mí mo sì ń gbowó gbọ́múlé láńtà àtowó cooperative ni mo fi ń ṣiṣẹ́ ó ti wá sú mi àti Yínká kẹ́lẹ́ mọ̀ yẹn tó dáwọ́ mo ṣẹ̀ṣẹ̀ sanwó kan lánàá ni àná Wednesday mo ṣẹ̀ṣẹ̀ san 7,500 níjọ́ sátidé màá tún san 6,750 àti Yínká ó ti sú mi kódà níjọ́ ní gan wàlẹ́ mo fẹ́ lè gbé nǹkan jẹ mo wá òpè àti má gbé nǹkan jẹ nísìnyí yóò ṣàyè rẹ̀ yóò sì tún fẹ́ yàwó mi sí àwọn ọmọ mi kọ́ lọ́mọdé wọn dọmọ ọlọ́mọ ó ti sú mi àti Yínká ẹ advice mi ẹ ṣàánú mi ẹ̀yin ni kẹ́ bá mi advice ẹ ṣàánú mi ẹ dákun torí Ọlọ́run ẹ ṣàánú mi kí n ṣe ẹ̀rẹ́ni tí ọmọ ọdún mi tí ọmọ fún mi ní owó tí mo fi mọ rajà sí ṣọ́ọ̀bù ìrẹsì tí èèyàn gidi ibi tí mo fẹ́ kẹ́ gbọ́ nìyẹn o tí mo fún ìbí ìjì wọn dọmọ ọlọ́mọ ó ti sú mi àti Yínká ẹ advice mi ẹ ṣàánú mi ẹ dákun torí Ọlọ́run ẹ ṣàánú mi kí n ṣe ẹ̀rẹ́ni tí ọmọ ọdún mi tí ọmọ fún mi ní owó tẹ́mi náà fi mọ rajà sí ṣọ́ọ̀bù kí ìrẹsì tí èèyàn gidi tájọ mọ dóra wá tí mo fún ìbímọ mọ́ ẹni tẹ́mi àti ọjọ́ mọ dóra wá kẹ́lẹ́ mọ̀ ìgbà tọkùnrin tájọ dóra ó ní ìwọ tó ti bímọ 4 ojú ara rẹ̀ sì tún táìtì síbẹ̀ mo gbádùn rẹ̀ gan láti gba àmọ́ ipò wájé gbádùn mo wá wò pé èlò ló fẹ́ fún mi tí má béèrè owó láǹkan lọ́wọ́ rẹ̀ ní ìsìn kò lè rí fún mi ó tún wá dọ̀ mí lálẹ́ àná ó tún bẹ́ mi dákun jọ mo fọlọ́ bẹ́ orúkọ eré tó bá mi ṣe ń dùn. nǹkan ibi tí mò ń lọ ọ̀rọ̀ tí máa sọ̀rọ̀ lé lórí mo fẹ́ kẹ́yìn èèyàn advice 1 2 tẹ́ bá ti wá advice tán mo máa ṣe àwọn èèyàn mi ìdẹ̀ tún níṣẹ́ wọn pàápàá àwọn aláfàá mo fẹ́ kẹ́ rílì ṣiṣẹ́ lórí eléyìí torí tẹ́ bá rí ìmúra ọmọ yìí tẹ́ bá rí bó ṣe rí ẹ mọ̀ pé kò ṣe nǹkan tó rí nìdá Ọlọ́run sọ wípé kéèyàn fẹ́ mẹ́ bẹ́ẹ̀ ó fi òfin sí ọ̀pọ̀lọpọ̀ tó ń fẹ́ mẹ́ yìí wọn ò tẹ̀lé ìlànà tẹ́ bá tiẹ̀ wá wo òfin yẹn gan ẹ rí wípé òfin yẹn ó strict débi wípé ó possible gan kó má lè ṣe mẹ́ tó bá fẹ́ follow òfin yẹn strictly èmi o tẹ́ bá ní kí n wo kíní màá wo lọ́nà méjì màá sọ tóbìnrin yẹn fún màá sọ tọkùnrin yẹn fún mo fẹ́ káwọn èèyàn kọ́kọ́ dá sí obìnrin yìí ó lọ ta òbò ẹ̀ wọ́n fún ní 1,500 gbogbo ẹjọ́ tó rò sílẹ̀ sìn òpin ẹ̀ ní pé
ó ń wẹ́ni tó máa dóhun tó máa fún un lówó láti máa ra ọjà sí shop ó dẹ̀ ní ọkọ tó lówó lọ́wọ́ débi pé ó fẹ́ ìyàwó kejì ó dá ìyàwó kejì lókòwò ṣùgbọ́n òun wá ọkùnrin tá máa dó òun pé tó dẹ̀ máa fún un ní owó tóun lè máa rajà sí shop ó sad. Hello. Hello, mo ń gbọ́dùn yín. Ẹ kálẹ́ ẹ kúrò níbi ariwo yẹn. Hello, mo ń gbọ́ yín. Mo ti kó bẹ́ẹ̀. Yeah. Mo ti kó bẹ́ẹ̀. Ṣé rí àǹtí yẹn kó lọ. Oh God. Wọ́n ti já yín. Hello. Yeah, hello, ti sáyé dáadáa ẹ kúrọ̀lẹ́. Ẹ kúrọ̀lẹ́. Yeah. Ẹ kú ètò. Ẹ sà. Yeah, ṣé rí nǹkan tẹ́mi ká rí nípa ọ̀rọ̀ sísá yìí. Àkọ́kọ́, máa yìí ó ti ti wúmà yìí síta. Then ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin sì wà tó ṣe pé ní irú kọ́ńtọ́ọ̀lì yìí yẹn máa ń wúrú wà yìí gan. Ìyàwó tẹ́ fẹ́ sílé ẹ̀ ní ṣe nǹkan tó yẹ fún owó sì wà tẹ́ ẹ lè ṣe. Bọ̀ èmi nígbàgbọ́ pé ní gbogbo àwọn ọkùnrin tó ń wúrú wà báyẹn tí wọ́n sì ní owó tí ẹ ṣe pé wọn ò ní tí wọ́n ní owó tí wọ́n fi tọ́jú ìyàwó. Iná Ọlọ́run ni wọ́n ń jẹ, ìbínú Ọlọ́run ni wọ́n ń wá o. Ó ti ti síta lady yẹn borí báyìí ni tẹ́ bá dẹ̀ ń gbọ́ ohun ẹnu ẹ̀ ẹ rí pé àwọn kinní ni ó pé ẹ ṣáà gbọ́ bí tó lóun ti ń sọ̀rọ̀ ẹ dẹ̀ ti ọkùnrin yẹn ti ti síta obìnrin wo ṣe máa wá blame obìnrin àbí Yínká ló ní kó lọ dókó ta. Ìbínú Ọlọ́run ni wọ́n wà. Ṣe máa blame ẹ̀ àbí Yínká ló ní kó lọ dókó ta Ọlọ́run ní kó fẹ́ yàwó bẹ̀ ó fi condition sí ẹ̀yin bàbá wa ẹ túbọ̀ máa bá wa sọ condition tọ́lọ́run fi sí kó máa take ẹ̀. Má ti gbọ́ yẹn bọ̀ tó wọ́n wá wà títí o fi ní ilé epo méjì àbí ilé gáàsì méjì ló ní. Iná Ọlọ́run ìbínú Ọlọ́run kọ ẹ̀sìn Muslim kankan sọ yẹn o àǹtí Yínká. Mo mọ̀. Ẹ̀sìn Muslim kankan sọ yẹn wọ́n sọ pé ní ẹ̀sìn Muslim gbà ọ́ láàyè kí wọ́n wúrú wà báyìí. No, ó ní kí wọ́n fẹ́ bẹ̀ ó fi condition sí bẹ̀ gbogbo àwọn yẹn ẹni sùúrù ẹ gbọ́ tèmi. Ẹ ṣe bí nǹkan tájọ́ ń sọ nìyẹn. Mo ní ẹ farabalẹ̀ jàre Ọlọ́run ní kí wọ́n fẹ́ with condition ó fi condition sí fún wọn bẹ́ẹ̀ mélòó ló ń tẹ̀lé condition yẹn that is the question. Eléyìí sì pẹ̀lú ìmúra and everything ọkùnrin yẹn ti síta wọ́n wá lọ do wọ́n wá fún ní 1,500. Hello. Òun náà ni mo ń sọ fún yín àti Yínká. Ṣé ẹ rí wọ́n bá yàn sùn wọ́n fún yàn wọ́n fún 1,500. Nǹkan kan rán pẹ̀lú àǹtí yẹn kó lọ ṣàtúnṣe. Tó bá ṣàtúnṣe ọkọ ẹ̀ tó sá á padà. Kí ló rán? Ó lọ tẹ̀lé lòmíì náà. Kí ló rán pẹ̀lú ẹ̀? Èmi sọ fún yín. Ṣé torí owó tó fi lọ lẹ fi pé nǹkan rán pẹ̀lú ẹ̀? No sir, no àǹtí Yínká. Kí wá ló rán pẹ̀lú ẹ̀? Ó sọ pé ọkọ òun ṣe dáadáa sóun tẹ́lẹ̀. Ọkọ òun wá sí nìkan tó dancing. Ó ti wá sáńlé kò wá lé mọ́. Because ó ti níyàwó míì. Ó ti níyàwó kejì. Ẹlòmíì Ọlọ́run lè fún láṣìírí kó fún láṣìírí bíbò tó pé àṣírí bíbò yẹn ìyàwó kan ló sì need kó dẹ̀ ní girlfriend gbà tó bá ti lọ mú ẹlẹ́ẹ̀kejì wàhálà yẹn á di owó àṣírí yẹn ò ní bò mọ́. Bẹ́ẹ̀. Ó ti níyàwó kejì that is the problem ó ti bite more than ó lè chew. Ọlọ́run ní pé kí wọ́n fẹ́ yàwó mi bẹ́ẹ̀ ó fi condition sí mélòó ló lè follow condition yẹn strictly. Ó ti ti obìnrin síta ó ti lọ ń dókòtà ó ti wá dé stage jẹ́ pé obìnrin yìí ti wá ní belief ń sìn pé òun láti lè dóko òun wẹ́n tó máa dóhun tá fún un lówó tó máa tọ́ ìṣòro òun. Mo fẹ́ sọ nǹkan kan fẹ́yìn obìnrin lénìí. Hello. Mo fẹ́ sọ nǹkan kan fẹ́yìn obìnrin lénìí tí bá ti gba kọ́ọ̀kan tán. Àwọn nǹkan kan wà tí mo fẹ́ kẹ́ má máa fi sínú ẹ má máa dì mọ́ ẹrù yín. Ẹ má máa dì mọ́ ẹrù yín. Kò sí owó tó lè fún ẹ tó lè tọ́ ìṣòro ẹ. Ìwọ ló máa ṣiṣẹ́ láti tọ́ ìṣòro ayé ara ẹ. Ẹ má máa ní at the back of your mind pé ẹ fẹ́ ta òbò láti tọ́ ìṣòro ayé ara yín.
kò sí òbò tó lè tà àìjẹ́bẹ́ àfi tó fẹ́ máa gbé òbò ẹ gbóná tó lè tọ́ ìṣòro ayé ẹ. Nǹkan téèyàn bá ṣiṣẹ́ fún òun ló máa ń pẹ́ lọ́wọ́ èèyàn. Irú àníyàn tí obìnrin yìí ní òun ló jẹ́ kí n play kíní síta. Ẹ máa ní àníyàn pé àǹtí Yínká ẹ bá mi wáṣẹ́, àǹtí Yínká ẹ tiẹ̀ bá mi ṣòwò, àǹtí Yínká ẹ wo nǹkan tí wọ́n ń tà tó cheap níbẹ̀ yẹn tẹ́ lè send sí mi tí mo lè máa tà kí n dẹ̀ máa dá owó ẹ̀ padà fún yín. But ó sọ yẹn ó ti ní mind pé kọ́ bẹ́ẹ̀ wá ọkùnrin tó máa dó ẹ tó máa fún ẹ ní owó tó máa fi ṣòwò. Kò lè work bẹ́ẹ̀. Irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn wọ́n á dó ẹ okay nísìn ó lọ sọ́dọ̀ ọkùnrin pẹ̀lú àníyàn wípé o fẹ́ lọ dó máa fún ẹ lówó torí o fẹ́ san gbèsè. Ó dẹ̀ dó ẹ tán ó kó 1,500 lé ẹ lọ́wọ́. Tó bá jẹ́ mi ló máa dàbẹ́ ni pé kí n commit suicide ni máa fẹ́ lè kú. Ẹ farabalẹ̀ ló jẹ́ kí n cut yín off. Okay. Ẹ farabalẹ̀ mo ní wípé Ọlọ́run sọ fún Mùsùlùmí pé bẹ́ẹ̀ ó fi condition sí èèyàn mélòó ló ń take to that condition nínú àwọn tó ń fẹ́ mẹ́. Mi sọ pé Ọlọ́run sọ pé kó ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ní Mùsùlùmí lè fẹ́ méjì mẹ́ta with conditions. Mélòó ló ń ṣe condition yẹn kẹ́ tó fẹ́. Nǹkan tí mo sọ ẹ̀bọ̀ yín ò farabalẹ̀ ìtẹ́yìn sọ ní pé Mùsùlùmí ò sọ bẹ́ẹ̀ táwọn yẹn bá gbọ́ nísìn wọ́n á ní mo sọ nǹkan míì but ẹ̀yin lè farabalẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí mo sọ. Okay. Hello. Hello, àǹtí Yínká ẹ kú ètò. Ẹ kúrọ̀lẹ́. Ọlọ́run á máa fún yín ṣe. Àmín. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà nínú situation yẹn. Ọmọbìnrin yóò ti sún kan ògiri ló ṣe kígbe síta. Ìmọ̀ràn tí tèmi fún ni wípé òun kó bóyá kó kọ́kọ́ lọ sọ fáwọn fámílì ọkọ ẹ̀ nítorí tó bá bẹ̀rẹ̀ sí ní lọ jí okó yẹn dó ń ta bó pẹ́ bóyá àṣírí á tú síta wọ́n dẹ̀ ní ta ló sọ fún bóyá tó bá bẹ àwọn fámílì ọkọ ẹ̀ tó bóyá tó bá lọ́kọ tó níyàá àbí bàbá tàbí ẹ̀gbọ́n tàbí ẹni tí ọkọ ẹ̀ máa ń gbọ́ràn sí lẹ́nu pé ẹ jọ̀ọ́ báyìí ni ọ̀rọ̀ wò gbogbo èèyàn ló mọ bí situation Nàìjíríà ṣe bó ṣe rí báyìí pé kó jọ kó ṣe fóun náà bóyá ọkọ lè tijú irú àwọn bá yẹn kó tijú wọn kó ràn lọ́wọ́ láti bá gbé business ẹ̀ sókè. So kó dẹ̀ máa gbàdúrà because ó ti bọ́ síta náà so ó ti rí pé àǹfààní wà níta láti lọ dóko ṣùgbọ́n tó bá pẹ́ bóyá a máa rí èèyàn kan tó máa lọ ṣe alámí fọ́kọ ẹ̀. Ohun tó ti ń bàjẹ́ tẹ́lẹ̀ bóyá relationship tó ti ń crack lẹ́ tẹ́lẹ̀ ó máa wá fọ́ pátápátá. Because tó bá kúrò nílé ọkọ ẹ̀ ta ló fẹ́ bá tọ́ àwọn ọmọ. So advice ti tèmi ni pé kó lọ sọ fún ẹni tí ọkọ ẹ̀ bá ń gbọ́ràn sí lẹ́nu. Ẹ ṣé mà. Bóyá ọkọ àlè ìtìjú wọn wọ́n lè ràn lọ́wọ́ nípa business. Now lórí ọ̀rọ̀ olókódé yẹn òun ló mọ bó ṣe máa ṣètò ara ẹ̀. Ẹ ṣé mà. Because wọn ń kọ́yàn ní gbogbo orú nǹkan báyìí. Àbí o. Hello. Hello. Ṣé èmi ò like ohun yẹn. Èmi ò like ohun yẹn. Hello. 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 Mo ń gbọ́ yín. Mo ń gbọ́ yín. Àfáà ni ẹ tó ń pè yín láti Nàìjíríà. Bẹ́ẹ̀ni. Mo ń gbọ́ yín sà. Sẹ́rí for the first time mo kì í pẹ̀lú statement ẹ̀sọ́ lálẹ́ mo like it gan because sẹ́rí tó. Oh, ti cut. Bí àǹtí mi kan ṣe sọ́ńbì by Princess Ade obìnrin yẹn wọ́n gba pátá díẹ̀ nítorí £1.50. Give me that bottle please. I'm doing it. Wọ́n fún ní ọgbà pátá díẹ̀ nítorí £1.50. Ẹ wo mo ní save nínú yàrá mi tí wọ́n bá já save bó ṣe wà yìí wàláì owó tó sì wà nú ẹ̀ èèyàn sì máa rí bí i well over £200 pẹ̀lú àwọn £1 tó wà ń bẹ̀ bó ṣe wà yìí. Wọ́n dó obìnrin yẹn £200 is about lẹ́ni £200 is about 200,000 naira lẹ́ni ní coins 10 rí níbí mo mọ̀ ń da síbẹ̀ ni. Now wọ́n gba pátá nídìí obìnrin nítorí 1,500
ṣé kò yẹ kójú ti ọkọ ẹ̀ àbí kó ti àwọn ọkùnrin gan. Hello. Hello àǹtí Yínká ẹ káalẹ́ o. Ṣé dáadáa lẹ́wà o? A dúpẹ́. Ẹ kújọ́ mẹ́ta. Ó pọ̀fẹ́sà rẹ̀ dá sí ètò ni. Mo ń gbọ́ yín. Bákan méjì lọ̀rọ̀ woman yẹn. Hashtag àtúntò kó máa pọ̀ bóyá pọ̀pọ̀ ẹ̀ ti lò. Number 2. Ọkọ ẹ̀ ti lò. Ó sọ statement kan, ó ní bóyá òun ò ní orí kọkùnrin ṣe fóun. Àjẹmí lórí kọkùnrin kó ṣe fún. Tí n bá fẹ́ ọkùnrin kó máa ti ṣe nǹkan fún gbogbo èèyàn. Tó bá kan tọ́ọ̀nù mi, màmá mi máa ń sọ pé irú wa àtẹ́lẹ̀wọ̀ wa la máa jẹ. So nǹkan tó ní kò fẹ́ suggest ni pé wọ́n bá tún jẹ́ pé ọkùnrin náà tún kówó fún ó tún máa kù loose calas náà ni. Bóyá ká contribute fún. Ira not on my program no not on my program mi ò ṣe kọ ẹ má tiẹ̀ mẹ́nu lọ sọ́rọ̀ contribution. Okay kò sí problem but ẹ bá a sọ fún kó bá dẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ pé kán dóhun kí òun fi. Gbogbo obìnrin ni kẹ́ bá wa sọ yẹn fún. Gbogbo obìnrin tó bá ti ní àníyàn pé ó dìgbà tó bá dóhun tó bá fóun lówó kóhun tó ṣe rere kò lè ṣe rere. Ọjà yẹn tún máa kò lè ṣe rere àtẹ́lẹwọ́ ẹ̀ ni ò gbúdọ̀ tàn ẹ́ jẹ. Bẹ́ẹ̀ni ó nídìí láti lọ bá àwọn fámìlì ẹ̀ kán bá wò kó máa pé máa wọ́n ti lò ó. So tèmi ò jí bẹ́ẹ̀ lọ́gbà tá a ti lè ṣe nǹkan kan fún yẹn fọ́lọ́run lọ́jọ́ èmi kó fi mọ̀nà kó dẹ̀ lọ bá àwọn ẹbí ẹ̀. Àwọn ẹbí tara sí ẹ̀ gangan kò ṣe bí ọkọ. Because there is more to it. Tó bá nífẹ̀ẹ́ lédi yẹn torí pé ó ti kú ní ṣe é sìn òun ló ṣe pa bẹ́ẹ̀ yẹn tì ló ṣe lọ fẹ́ lómi tóun kò bá dẹ̀ wá sí ṣọ́ra òun náà tún máa kú ní kàlàsì náà ni ó lè gbé ó lè gbà ní ẹ máa bẹ́ tó lọ. Ẹ ṣeun. Kò lè ṣe rere gbogbo obìnrin láyé tó bá ti ní àníyàn pé tọkùnrin bá dún ẹ ọkùnrin ló máa bẹ ẹ gbọ́ bùkátà ẹ ò lè ṣe rere ẹ ń láti ṣiṣẹ́ mo mọ̀ pé nígbà míì ẹ ń láti ṣiṣẹ́ yìí náà àìtètè rẹ ní bálà ó lè má jẹ́ kọ́nà ọ̀la yá but èèyàn láti máa struggle kó máa tó títí ó máa fi tó dídí ni èèyàn okay báwo ló ṣe obìnrin ṣe máa feel kí wọ́n lọ dú ẹ kó wọ́n á fi 1,500 naira àní owó tó wà nínú bíbá iṣẹ́ wọ́n sì máa lọ sí £1 pound 2 pound £1 pound 2 pound bó ṣe wà yẹn ẹ wo bó ṣe kún mo máa ń mọ̀ọ́mọ̀ dájọ́ síbẹ̀ ni save nínú yàrá mi ni tí bá ti lọ tí bá ti dé láì tí coins bá ti wà lọ́ mi máa kó síbẹ̀ ni tí bá ti lọ tí bá ti dé máa kó coins síbẹ̀ ni. Hello máa kó síbẹ̀ ni why tí obìnrin ṣe máa rò pé the next thing fóun ni pé kóun lọ ta ara òun pé tẹ́ bá fẹ́ dóko ẹ dóko bí ẹni tó fẹ́ ẹ ń wá pleasure ẹ fẹ́ fi okó gbádùn ara yín ẹ fẹ́ gbádùn ara yín ni kò ṣe pé bí ẹ fẹ́ dóko nítorí kọkùnrin lè fún yín lówó ìbàjẹ́ ni. Hello sir. Ya, ẹ kálẹ́ máa. Ẹ kálẹ́ sir. Mi ò gbọ́ ètò. Mo ń gbọ́ yín. Kí lẹ wí sir? Ẹ̀kọ́ tí mo gbọ́ tó níwọ̀nba tí mo gbọ́ ni. Bọ́ láti bẹ̀rẹ̀. Mi ò gbóhùn máa ẹ̀kọ́ kan tó wà nílẹ̀ ni mo fẹ́ fi sọ sí nǹkan tó wà nílẹ̀ yìí. Okay. Wọn ò ní jẹ́ kán sọ̀rọ̀. Hello, mo ń gbádùn yín. Hello. Ẹni yìí ṣó gbádùn ṣá. Hello sir. Hello ma. Mo ń gbádùn yín. Hello, mo ń gbádùn yín ẹ gbóhùn sókè. Ya, ṣé ń gbọ́ mi báyìí mà? Bẹ́ẹ̀ni. Mo ń gbádùn yín ẹ kàn ń béèrè question. Hello. Ẹ kálẹ́. Ẹ kálẹ́. Ẹ wo nǹkan tí fẹ́ sọ sọ́rọ̀ yìí àwọn èrò rí nǹkan kan tó ṣẹlẹ̀ láti beginning marriage woman yẹn foundation yẹn gbogbo ló ti wà affected woman yẹn náà ló fẹ́ẹ́ rẹ̀ sọ wípé ọkọ wọn ò kí fóun lówó láti beginning apart from 1 or 2 instances bí àgbà tó fẹ́ rajà sí shop àti àgbà tó fẹ́ bẹ̀rẹ̀ shop ṣọ́ọ̀bù tó gba owó gan tó wù gan ní ló ti gba shop and all that so ọkọ yẹn kò kí fún lówó láti beginning. Ó ní ọkùnrin yẹn ò ní owó láti lẹ̀ kò lówó lọ́wọ́ àwọn jọ struggle ni. Nígbà tó kọ́ fún nípa ọkùnrin ṣẹ́rí kò ń ṣe gbogbo ọkùnrin ló ní oore ọ̀fẹ́ láti máa fóbìnrin lówó ọkùnrin ní ìwà tó wọ́n ní owó ju anything lọ just like tó ní tó bá òun sùn yẹn tó fún ní 1.5 yẹn àwọn ọkùnrin báyẹn wà dáadáa nígbà wọn ní fún ní 1 naira so people are naturally like that àwọn ọkùnrin wà báyìí. Èmi ò ní gbarú owó yẹn o bọ́n náà má jẹ́ kéèyàn rí poverty èmi ò ní gbarú owó yẹn. ọkọ yẹn bóyá lówó ni àbí kò lówó ni change náà ló ṣe máa fún
ẹ ti understand ìgbà tí òjò láti lè tó fún change ìgbà tó lówó náà change náà ló ṣe máa fún so foundation yẹn gangan ni tó bá yẹ kó ti sọ fún láti lẹ́tà àkíní ìyówó tó fún mi jẹ owó yóò tó standard of living change in Nigeria òun gba 1,000 3,000 tẹ́lẹ̀ everything to increase ó wá ní pé sọmọ gba 3,000 for the same thing after 14 years of marriage that is wrong òun ló máa pọkàn tó lọ pé ọ̀gá iye tó fún mi ti kéré jù tí mo nǹkan tó ṣẹlẹ̀ sí so if you cannot carry that like people say kó lọ bá family yẹ kó lọ jọ family yẹ talking ọ̀rọ̀ bá dẹ̀ change like ẹ̀yin náà sọ kó má máa ní mentality pé ọkùnrin máa bóun sùn láti máa tọ́jú òun láti lè gbowó is wrong. kò tiẹ̀ dáa kò dáa it's a very bad thing ọ̀pọ̀lọpọ̀ obìnrin dẹ̀ ló máa ń ní kinní yẹn hello ẹ tètè sọ̀rọ̀ kíákíá ẹ mò ń gbọ́. ẹ jẹ́ ká wo from this angle because ẹnu obìnrin la ti ń gbọ́rọ̀ ní ìsìn but nǹkan tí mo gbọ́ lẹ́nu àwọn èèyàn ni pé ó sọ pé kọ́kọ́ ń ṣe dáadáa sóhun kó tó fẹ́ yàwó mi. ló ń gbọ́. hello. kò sọ pé ó ṣe dáadáa ó ní kò sówó lọ́wọ́ ó ní the moment owó dọ́wọ́ ẹ̀ ló lọ fẹ́ yàwó mi. the moment owó dọ́wọ́ ẹ̀ ló lọ fẹ́ yàwó mi kò dẹ̀ wá fẹjọ́ ọkọ ẹ̀ sùn kò wá fẹjọ́ ọkọ ẹ̀ sùn ó fẹ́ advice ni ó fẹ́ advice ni and bó ṣe wà yẹn ó ti gba cam ó ti resolve pé kí wọ́n bá ń wá ọkùnrin tó máa dóhun tádẹ̀ máa fóun lówó tóun máa fi máa rajà ní tí mò ń pariwo fún ẹ̀yin ọkùnrin ẹ lè blame obìnrin yẹn ẹ má jẹ́ kírú ẹ̀ máa ṣẹlẹ̀. nǹkan tí ìwà sọ ni pé kò ń ṣe option nìyẹn fún un ìtorí reason ni pé ní ìsìn ẹ má jẹ́ ká kúrò sàn wá jẹ gbogbo nǹkan táwọn ìgbogbo àgbáyé náà ti ń wò ohun ẹ̀ àti gbogbo nǹkan àwọn kan ti wọ̀n in fact ọkọ gan lè má tún ti àwọn ọ̀rẹ́ tí ò mọ̀ sí tó jẹ́ pé a fi wá lọ ṣẹ̀sìn a wá sọ pé reason lòun fi ṣe dáadáa sí ni ó ti ń ṣe tipẹ́tipẹ́. hello sir. ẹ kálẹ́. ẹ kálẹ́ o. ọ̀la ló ń sọ̀rọ̀ látàrí Nàìjíríà. ojú ìwòye tèmi lórí ọ̀rọ̀ yẹn ó pín sí méjì mà. àkọ́kọ́. mo ń gbọ́. ẹ̀ẹ̀kan ló máa fọwọ́ mú tó bá jówó ló ń wá owó lówó lọ tó bá jókòó ló ń wá kó lówó lọ. òun kó tún máa sọ ń pa ọ̀rọ̀ òun àti ọkọ ẹ̀ ìbẹ̀rẹ̀ nìkan ẹ̀ tí wọ́n gbé nìkan lọ́wọ́ kan sọ òun ni kó ṣàwárí ara ẹ̀. bóyá ìlànà bó ṣe ń múra kó tó di pé owó dé bóyá yàtọ̀ bó ṣe ń múra ń sùn kó lọ sómùra ẹ̀. ọkùnrin gbogbo àná àdá irọ́ o tí bá fi bí ó ṣe múra wọ̀nyí ẹ rí i pé ìmúra ọmọlúàbí wà tí bá fi bó ṣe múra wọ̀nyí ìmúra ọmọlúàbí tó ní ẹ̀sìn lára ló mú kò múra yamayama. bó ṣe wá rí sí kó wá padà lọ́wọ́ bá àwọn ẹbí tiẹ̀ kó jẹ́ kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀. because tó bá tó bẹ́ẹ̀ sí pé ọkùnrin yẹn lò ní kò ní fún lówó mi ò nípa afẹ́fẹ́ yọmọ mẹ́ta lówó tó dé o tó bá jẹ́ òun ló lò owó fi dé kò ní fún lówó owó gbà má fi dúró máa fún ló ń fún yẹn o ojú òye tèmi nìyẹn o. nǹkan tèmi fẹ́ sọ nǹkan méjì ni èmi ò ní kéèyàn má fẹ́ yàwó mi ẹ ṣe bọ́lọ̀ ń ṣe ni pé kí wọ́n ṣe òun ni mo ṣe máa sọ pé ó bẹ́tà kó níyàn ń ta kẹ́ ẹ dóra yín kó dẹ̀ padà lọ bá yàwó ẹ̀ nǹkan tó bá lè ní kó ṣe fún kẹ́ dẹ̀ padà lọ bá yàwó ẹ̀ ẹ ṣe bí Ọlọ́run ṣe sọ wípé kí wọ́n ṣe. hello ma. ya. ṣe mo fẹ́ dá sọ̀rọ̀ yìí. mo ń gbádùn yín. ṣe rí àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé ìgbà tí wọn ò bá lówó téèyàn bá manage pẹ̀lú wọn wọ́n máa ń take advantage of èèyàn tán bá lówó lọ́wọ́ tán. Me living example. When my husband had no job, I stood by him. I did everything. Ìgbà tó wó dé tán tí mo ní how far bro iye tó fún wa lóní ṣé ìgbà tí òun ò lówó ṣé mi ò kí manage ní kí ló máa manage bẹ́ẹ̀. tó gbogbo kíní yìí woman yìí ti wà frustrated nánú ẹ̀ ṣe mẹ́kan ní ká má fún ní nǹkan kan yìí. ẹ ti pẹ̀lẹ́ sẹ́ ṣe fún wa ní personal account ẹ̀ èmi nǹkan tí n bá ní èmi àṣẹ fún. èmi máa gba personal account ẹ̀ máa fún yín. mo ta fọ́ọ̀fù mo ta ráìsì kò tí nǹkan tí mi ò tà pẹ̀lú ọmọ mẹ́ta. máa send account ẹ̀ sí. ṣé wọ́n frustrated ni mà ẹ jọ̀ọ́ ẹ má wo nǹkan táwọn ẹlòmíì ẹ kàn ṣe background check ẹ gbọ́ mà. èmi ò ní gbé síta ṣá èmi ò ní gbé síta ẹni tó bá fẹ́ mo tẹ̀lé fún yín ní nọ́mbà ẹ̀gọ́ kẹ́ bá sọ̀rọ̀
bá pé wá àwọn kan máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ òkè wá bá sọ̀rọ̀ lápò ara yín kẹ́ ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe fún but not on my platform. Nǹkan tẹ́mi kàn gbé wá ni pé mo fẹ́ kẹ́yin ọkùnrin mọ̀ pé eléyìí á máa ṣẹlẹ̀ láàrin obìnrin yín dáadáa. Á máa ṣẹlẹ̀ láàrin obìnrin yín. Pàápàá obìnrin tó bá ti wò pé òun ti rò ó pin. Tóbìnrin ò bá kọ́ṣẹ́, tí ò kàwé, tí ò kọ́ iṣẹ́ òwò torí òwò ṣíṣe tún ní kíkọ́. Obìnrin yẹn máa padà ta òbò jẹun ni. Ó máa padà ta òbò jẹun ni. Òbò títà jẹun dẹ̀kẹ̀rẹ́ kò jẹ́ kóbìnrin balance. O lè ta òbò jẹun balance. Tó bá máa fi ta òbò tẹ́ pé o fẹ́ ta òbò jẹun pé o fẹ́ balance. Òbò ẹ̀gán á ti gbóná. Gbogbo àwọn tẹ́ ń gbọ́ tán ní òbò wọn pa ó ra lé fún wọn. Òbò wọn ra kíní. Ẹ lọ bèrè nǹkan tí wọ́n tó ń fi mọ́mọ́ lábẹ́lẹ̀. Ẹ lọ bèrè nǹkan tí ojú wọn rí lábẹ́lẹ̀. Òbò yẹn gan àlùbáríkà òbò yẹn ti lọ. Àlùbáríkà òbò torí wàá wówó tó máa fi ṣoògùn. Pé tọkùnrin bá wá dú ẹ kóbò yẹn máa dùn mọ́. Wàá wówó tó máa fi máa cure infection. Wàá wówó tó máa fi máa gbé òbò ẹ sórí low mileage. O lè fi ọmọ tó ní dignity tó jáde láti léere tó look after ara ẹ̀ tó dẹ̀ ní class kó fi wé ọmọ tó jẹ́ pé gbogbo èèyàn ló ń do tó jẹ́ pé òbú ẹ̀ ló fi ń gba owó kò possible. Wọ́n yàtọ̀ síra wọn. Wọ́n yàtọ̀ síra wọn. Hello. Àti nǹkan. Sir. Ẹ rọra tó. Yes, sir. Ẹ jọ mo kàn fẹ́ sáré kọ́ attention yín sí nǹkan ni. Ẹ jọ̀wọ́ ẹ má send account number woman yẹn sí anybody. Ẹ dẹ̀ má fún ní anybody ní number rẹ̀. Ẹ jọ torí ó máa expose ẹ̀. Okay. O kò sí ẹni fẹ́ ṣe tí ò ní expose ẹ̀. And some people will even come for the number because they want to know who is speaking. Please. Okay, ẹ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀ bí ò fún lẹ́nìtìn. Ló fẹ́ gbà ká nọ́mbà rẹ̀ anybody tó ń gbọ́ ètò yìí láti ibi tí wọ́n ti ń gbọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Okay, sir. Because it's going to expose her. Ẹ máa bí tó lọ. Ẹ ṣé sir. Ẹ jẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ara láàánú sí. So mo kàn sọ wípé ẹ jọ̀ọ́ ẹ̀yin obìnrin ẹ má máa consider òbò yín láti sọ pé òbò yín máa wá owó fún yín. Nǹkan tó wà irritating. I'm telling you, ẹ lọ ṣiṣẹ́. Tó bá jí pé ọkọ ẹ ló ń fa ẹsẹ̀ yìí tí òjò òní lọ síwájú tó fẹ́ sọ ẹ́ di aṣẹ́wó ọ̀sán gangan. Kúrò lọ́dọ̀ ẹ̀. Nígbà bí tí wọ́n bá wà nílé ọkọ kan tí ò ṣe fúnyàn, tí ò dẹ̀ jẹ́ kẹ́ni tó máa ṣe kó ṣe fúnyàn, èèyàn ò ní lọ síwájú. Àwọn tó fẹ́ ràn ẹ́ lọ́wọ́ ẹ wo obìnrin yìí sì ó ní gbogbo èèyàn fojú olówó wò wàrà kò sí anything. Àwọn tó fẹ́ ràn ẹ́ lọ́wọ́ tó yẹ kó ràn ẹ́ lọ́wọ́ wọn ò ní lè ràn ẹ́ lọ́wọ́ wọn ní wà nílé ọkọ. Wọn lọ́dọ̀ ọkọ ló wà. Meanwhile ilé ọkọ tó fẹ́ wà ń ṣe ó ti fẹ́ sọ di aṣẹ́wó. Ó ti lọ dóko 1,500 naira. Ó ti ń wá ọkùnrin tó máa dóhun tá máa fóun lówó. Wọn ò wá nímọ̀ pé òbú ẹ̀ ló fi ń get owó tó fi ń rajà. Wọ́n á máa rò pé ilé ọkọ tó wà ọkọ ẹ̀ ló ń tọ́jú ẹ̀. So kí wá làlámọ̀ rí ilé ọkọ téèyàn jókòó sí. Kí wá làlámọ̀ rí ẹ̀. Tó bá ti mọ̀ pé ilé ọkọ tó wà ó fẹ́ sọ ẹ́ di aṣẹ́wó, kí ló dé tó kúkú pasẹ̀ fún jà lọ. Téèyàn bá fẹ́ dóko mi ní kó má dóko kó wà pleasant kó dóko ó fẹ́ múnú ara ẹ̀ dùn má dóko pé torí tó bá ń dóko mò ń wá ẹni tó máa fún mi lówó wàá dóko tí ò yẹ kó dó wàá dóko tí ò yẹ kó dó wàá dóko tí ò yẹ kó dó wàá sun oorun tí ò yẹ kó sùn ẹni tí ò yẹ kó dó ẹ á dó ẹ nítorí òun wá owó. So ó mì pé ẹni táyé ẹ ti bàjẹ́ tó ń datọ́ lẹ́nu tí ò ṣe é rí tó kàn ní yamayama tó dàbí wèrè tó bá wá kó millions of naira dání tó fẹ́ do ẹ o ò ní mind wàá gba owó yẹn láti do irú ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ á lè do ajá nítorí owó á lè do ejò nítorí owó wọ́n send òbu ọmọbìnrin kan fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta ọ̀pọ̀lọ́ wọnú ẹ̀ mo mọ̀ wí wọ́n fi ọ̀pọ̀lọ́ sínú òbu ẹ̀ báyìí kò lè ṣe yẹn láì jẹ́ pé bóyá wọ́n fẹ́ fún ní owó ẹni tí ó bá ti fi ọkàn sí pé òbò abẹ́hùn ló máa fi wá owó kò ń ṣe okó nìkan ló máa á dó ẹranko torí àwọn kan wà àwọn ọkùnrin kan wà ìjẹ́ sọ nǹkan fún yín wọ́n máa ń take joy nínú kí wọ́n wọ obìnrin kó jókòó báyìí kó bo obìnrin dẹ̀ máa ṣẹlẹ́yà irú àwọn ọkùnrin yẹn
no máa gbé ajá kó máa lá òbò obìnrin wọ́n á dẹ̀ jókòó joy tiwọn fantasy tiwọn ní pé kí òbò obìnrin yẹn kó máa ṣe ẹlẹ́yà kó máa ya yẹ̀yẹ́ fantasy tiwọn àwọn ọkùnrin yẹn gan lè lọ rent ọkùnrin tó máa wá dó wọn tó máa dó àwọn obìnrin yẹn wọ́n á dẹ̀ jókòó wọ́n á máa wò honestly fantasy tiwọn nìyẹn kàn fi ajá kó máa lá òbò obìnrin kàn jẹ́ kí ọkùnrin míì máa dó obìnrin lójú wọn kàn máa fi òbò obìnrin ṣe ẹlẹ́yà yàmàyàmà fantasy àwọn ọkùnrin kan nìyẹn so obìnrin tó bá dẹ̀ ti fi ọkàn sí wípé òbò abẹ́ òun yìí o òun ló máa fi rí owó tó máa fi great wà láì kò sí nǹkan tí ò ní lè fòbò abẹ́ ẹ̀ ṣe kò sí tí o bá rí pé wà nílé ọkọ kan tó frustrate ẹ débi wípé mi ní kó má dóko tó bá fẹ́ dóko bẹ̀ tó frustrate ẹ débi wípé òbò abẹ́ ẹ ló máa fi wá lọ máa ṣe aṣẹ́wó nítorí pé ò rí nǹkan kan kúrò nílé ọkọ yẹn èmi ìyẹn o mo stand by it pé obìnrin ò gbúdọ̀ fi òbò abẹ́ ẹ̀ wá owó o ò gbúdọ̀ fi pé òbò abẹ́ ẹ̀ ló máa mú ẹ là torí pé okó tó máa dó kó tó mú ẹ là á ti fi nǹkan kan á ti deposit nǹkan kan sínú ìgbésí ayé ẹ I'm telling you okó tó máa dó tó lè mú ẹ là kò ní ò ní remain the same ò ní remain the same okó tó máa dó tó máa sọ ẹ́ di ọlọ́rọ̀ ayé ẹ ò ní remain the same kádàrá ẹ ò ní remain the same ìgbésí ayé ẹ ò ní remain the same. mi ní kó má wá oko o tó bá réyàn do ẹ dáadáa o mi ní kó má wá oko tó bá fẹ́ gbádùn oko o but mi kì í fẹ́ máa gbọ́ oko ọkùnrin tó máa tọ́jú mi tá máa jọ máa dóra wa ọkùnrin tó máa fi mí lọ́kàn balẹ̀ ọkùnrin tó máa bá mi tọ́jú àwọn ọmọ mi ọkùnrin tó máa bá mi ra ọjà mi fẹ́ gbọ́ torí mi ò rọ́kùnrin ṣerú ẹ̀ fún mi ọkùnrin ò ṣerú ẹ̀ fún mi rí mo láwọn èèyàn tó fún mi lówó tí wọn ò dó tí wọn ò tọwọ́ bọ̀ ògbọ́ ọkọ ò ṣerú ẹ̀ fún mi rí gbogbo ẹnu ni mo fi sọ kò ṣerú ẹ̀ fún mi rí pé fún mi lówó dá mi lókòwò àbí fún mi lówó ṣe business àbí fún mi lówó kí n ṣe pé kí n gbé nǹkan rẹ̀ kan ṣe ọkùnrin kan ò ṣerú ẹ̀ fún mi rí mo dẹ̀ dúpẹ́ ibi tọ́lọ́run ràn mí lọ́wọ́ dé ẹbí ní sẹ́rì mi dẹ̀ wò pé mo ní èròǹgbà inú láti ta òbò mi fi jẹ́ nǹkan kan láyé rí mi ní rí mo bẹ̀rẹ̀ small ni Ọlọ́run dẹ̀ ń ràn mí lọ́wọ́ mo dẹ̀ ń dàgbà sókè díẹ̀díẹ̀ mi tún ti dàgbà tán Ọlọ́run sì ń ràn mí lọ́wọ́ sí ẹnu ẹ̀ náà ni mo ní dating site ẹnu ẹ̀ náà ni mo ń ṣe àwọn nǹkan míì ẹnu ẹ̀ náà ni mo ṣe nursing ẹnu ẹ̀ náà ni mo ṣe ọkùnrin kan ò lè pìtàn fún mi kò sí ìtàn kankan tí ọkùnrin kan fẹ́ pa lórí mi rí ọkùnrin kan ò lè pe àdàbí lórí mi rí àdàbí tí mi bá ṣe fún ẹ ọkùnrin kan ò lè ṣe fún mi ẹ try láti struggle fúnra yín ẹ má sell out dignity yín ẹ lè fi òbò yín lẹ̀ láti enjoy tẹ́ bá fẹ́ dóko ẹ do bí pé mo fẹ́ enjoy ara mi ẹ má máa ní at the back of your mind pé mo fẹ́ dóko kó lè fún mi lówó owó wà lọ́wọ́ ẹ̀ ó máa náwó fún mi then tí èèyàn ọkùnrin tó bá worth 100 million tó dó ẹ tán nínú 100 million yẹn àbí ọkùnrin tó worth 100 billion tó fún ẹ ní 5 million lójú ẹni tó worth 100 billion tó dó ẹ tó fún ẹ ní 5 million wàláì 5,000 naira ló fún ẹ that means pé wọ́n ti dó ẹ nítorí 5,000 naira Ọlọ́run ẹ má máa jẹ́ kí yẹn máa wà ní ọpọlọ yín pé ẹ fẹ́ dóko nítorí pé kó lè fún yín lówó kẹ́ lè fi gbé nǹkan rẹ̀ ṣe nǹkan tó bá fara ṣiṣẹ́ fún tó fọwọ́ ẹ̀ ṣe òun nìkan ló lè tọ́jọ́ lọ́wọ́ ẹ̀ ẹ má máa ṣe kò dáa so irú obìnrin tó bá ń gbọ́ mi èmi Yínká mo ní ọkùnrin tó máa fún ẹ lóko ó ní mo ṣe sọ pé oko gbàsgbòs àti oko ìfọ̀kànbalẹ̀ èwo lẹ fẹ́ nínú méjèèjì oko gbàsgbòs àti oko ìfọ̀kànbalẹ̀ èmi ò foko gbàsgbòs oko ìfọ̀kànbalẹ̀ ni mo fẹ́ torí àwọn oko ìfọ̀kànbalẹ̀ wọn sábà lówó lọ́wọ́ ṣùgbọ́n wọ́n máa ń níwà wọ́n máa ń lọ́mọlúàbí
wọ́n máa ń mọ̀ ìkẹ́ obìnrin, tó bá ṣe nǹkan kékeré fún wọn, wọ́n máa appreciate ẹ̀, wọ́n máa kẹ́, wọ́n máa gẹ̀, ọmọlúàbí, wọ́n máa ń lẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n kó gbàsgbòs, bó ṣe ń dóko gbàsgbòs yẹn, bó ṣe ń tọ́jú ẹ̀ náà ló máa fún ẹ ní gbàsgbòs. Ẹ lọ wo àwọn tó fólówó nǹkan kan, tó bá open ẹnu wọn sọ nǹkan tí ojú wọn rí fún yín, ẹ fẹ́ lè máa bá wọn sunkún. Oko ìfọ̀kànbalẹ̀ ni mo fẹ́, mi ò foko gbàsgbòs. Oko gbàsgbòs, ọkọ mi ní mọ́tò rẹpẹtẹ, ó nílé rẹpẹtẹ, ó lẹ́ṣin lẹ́kan, ṣé wo ló bá ní ẹnu ọ̀rọ̀ wo ló fẹ́ ní lára ẹ̀? Wọ́n forúkọ ọkọ tó lówó tó ní mọ́tò pè ẹ́, ẹnu ọ̀rọ̀ wo ló fẹ́ ní bó ṣe wọlé náà níjọ́ tó bá máa lọ, bó ṣe máa easy fún ẹ láti lọ nìyẹn, torí kò sí tàn kankan tó lè pa. Kò sí tàn kankan tó lè pa, kò sí règùn kan tó lè sìn lé lórí. Kò sádàbí kan tó fẹ́ pè tó fẹ́ jẹ́. Oko ìfọ̀kànbalẹ̀, wàá lè pè àdàbí. Wàá lè ṣépè, wàá lè kọwọ́ sínú kíkà àárín sínú òbò ṣépè fún tó dẹ̀ máa jẹ́. Bẹ́ẹ̀ oko gbàsgbòs, ó bá lólówó ni, ó bá lọ́lá ni. Tó bá lóun ti ṣetán pẹ̀lú ẹ̀, ó ti ṣetán pẹ̀lú ẹ̀ ni. Oko gbàsgbòs wọn sábà tètè lọ fẹ́ obìnrin. Àwọn tó ti make tó lówó tí gbogbo wọn sábà propose sóbìnrin, wọn sábà fẹ́ obìnrin, wọ́n máa ń fi obìnrin ṣeré ọwọ́ ni. Wọ́n máa ń sábà fi obìnrin ṣeré ọwọ́ torí pé wọn kì í fẹ́ wà tight pẹ̀lú obìnrin kan. Wọ́n fẹ́ wà tight pẹ̀lú obìnrin kan. Mélòó ẹ lọ wo gbogbo wọn? Mélòó ló lówó lọ́wọ́ tó fẹ́ ìyàwó kan tí ò tí ì fẹ́ ìyàwó mi le? Mélòó? Wọ́n sábà dúró. Wọ́n fẹ́ tight àfi tó bá jẹ́ wípé ó lẹ́sìn tó dẹ̀ pé gbogbo nǹkan t'Ọlọ́run ṣe fún láyé kò ka nǹkan ayé yìí kún. Bọ̀ wípé ẹni tó ní owó lọ́wọ́, owó gidi, ó kó gbàsgbòs ló máa fẹ́. Lẹ́yìn ẹ̀ á tún fẹ́ yàwó, tó bá jàjà fẹ́ mọ̀ pé bó ṣe fẹ́ ó sì máa fẹ́ lòmíì. Kò ṣokó rọrùn ni. Wọn ò dẹ̀ kí fẹ́ táì ara wọn mọ́ obìnrin kan torí wọn ò fẹ́ kó ba yé àwọn jẹ́. Bí àwọn tó bá jẹ́ oko ìfọ̀kànbalẹ̀, irú wọn náà máa fi registry lọ ẹ́, irú wọn náà máa fi wedding lọ ẹ́, irú wọn náà máa fẹ́ mọ̀ ẹ́ délédélé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ rí tó attach ara wọn mọ́ ẹni tó lówó nǹkan kan yìí, àwọn náà máa ń drag wọn lọ sí family wọn. Àwọn náà máa ń drag wọn lọ anywhere. Àwọn ò rán ẹ. Wọn ò rán ẹ torí ibi tó bá sọ pé beauty ẹ dé, ibẹ̀ làwọn ẹlòmíì ti máa bẹ̀rẹ̀. Mo ṣe ní ṣé oko gbàsgbòs ló fẹ́ àbí oko ìfọ̀kànbalẹ̀? Ìwọ tó bá wọ oko gbàsgbòs, ó láti jẹ́ pé ọ̀lẹ ni ẹ́, iṣẹ́ ọwọ́ ẹ̀ ò tó ẹ jẹ. Tó bá wọ oko ìfọ̀kànbalẹ̀, wà á mọ̀ wípé àkùrọ̀ ti ẹ gan ti lómi nínú kójò tó rọ̀ sí. O ò ní máa expect pé ọkùnrin kan ló máa ṣe fún ẹ. Débi pé o máa wá máa rò pé ọkùnrin ò ṣe fún ẹ o. Irú eléyìí sì kóbìnrin máa ní ó ra gàrí, ó ra tòmátò, ó ra òróró sílé, á wá fún wa ní 3,000. Kó bá tí ò bá ti ẹ̀ ra nǹkan kan ṣe ẹ̀ ní jẹun ni. Ṣóbìnrin láti dúró kọkùnrin fún lówó oúnjẹ kó tó jẹun. Ṣóbìnrin láti dúró. Ọlọ́run, mo mọ̀ pé kì í ṣe mímọ̀ ṣe mi o. Àmọ́ èròǹgbà nú mi bí mo ṣe ní, mo fẹ́ kí ìrìn àjò mi rí láyé tí mo dẹ̀ ṣiṣẹ́ tì, ìwọ náà wá fàlùbáríkà sí fún mi. Mo dúpẹ́. Mi ì rí ọkùnrin náà tó lè sọ pé mo ni mo fẹ́ gbà, mi ì tí ì rí. Níwọ̀n bá táṣẹ́rẹ́ mi ò rí. Ọkùnrin táwa bá fẹ́, ó máa kẹ́ mi ni. Torí pé value làwa máa jẹ́ sí life ẹ̀. Gbìyànjú láti add value sí life ọkùnrin, láti jẹ́ value sí ọkùnrin. Má jẹ́ liability. Gbìyànjú láti jẹ́ ẹni tí ọkùnrin máa ní, mi lè fi ìyàwó mi lẹ̀ o. Tọkùnrin bá ti rí ẹ pé liability ni ẹ, ó máa treat ẹ bí yàmàyàmà ni. Bẹ́ẹ̀ tó bá ti gbìyànjú láti jẹ́ value, tó bá ń bínú gan, á máa bẹ olúkòso ni. Ẹ̀yin obìnrin, ẹ lọ mú kúrò nínú ìgbésí ayé yín. Pé òbò yín lẹ máa ta. Àbí ẹ̀wọ̀n ẹni tó máa fún yín lóko tẹ́lẹ̀ ta òbò yín kó lè fún yín lówó. Òṣì ni. Òṣì ni. Tó bá fẹ́ dóko dáadáa, kó wẹ́ ẹni tó máa gbé òbò ẹ gbóná. Bọ̀ má dùn nítorí pé o fẹ́ gbowó lọ́wọ́ ẹ. Please. Àwa tọ́lọ́run
àwa tá àti orí mi ò gbólówó mi ti ẹ̀ dé tó lówó orí mi ò ń kọ bọ̀ mo láwọn tó jẹ́ pé tí n bá pè báyìí wọ́n lè fún mi ní millions tí wọ́n dẹ̀ dó mi tí wọ́n fọwọ́ bọ̀. Hello. Hello, ẹ kálẹ́. Mo ń gbọ́ yín. Ẹ kú ètò mọ̀. Yeah. Lórí mákàtí gbọ́ ní alẹ́ yìí. Obìnrin yẹn ti wà frustrated. Nǹkan tí mo pè kó ṣẹlẹ̀ ní wípé kò mọ bó ṣe máa sọ, kò mọ bó ṣe máa express rẹ̀. Ó tún ru ẹjọ́ á tún ru ẹjọ́ mọ́ra ẹ̀. Ẹ̀sùn kéṣẹ́ láti wà frustrated, kò mọ bó ṣe máa bá yín sọ̀rọ̀, kò mọ bó ṣe máa express rẹ̀ pé nǹkan báyìí gbogbo ni nǹkan tó ń fẹ́ ló ṣe mú àgbà sí ẹgbẹ́ yẹn máa support òun. So inú mi dẹ̀ dùn fún àwọn dájú wa tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn pé nobody should pé kẹ́ bá fẹ́ anybody ní number. So that's a good idea. So ẹ kú ètò mọ̀. Ẹ ṣe ẹ lọ wá ṣẹ́ṣe kẹ́dẹ̀ ẹ lọ mú àníyàn mo fẹ́ ta òbò mi fowó mo wẹ́n tó máa tọ́jú mi ẹ lọ mú kúrò. Ẹ má gbàgbé orin mi tó máa jáde ní ọjọ́ birthday mi. Ẹ̀yin skit makers ẹ lọ pick ẹ o ẹ̀bùn yẹn ṣì wà first prize 100,000 and a plot of land, second prize 70,000 and third prize 50,000. Bóyá next week a máa ṣe quiz week, that is a week before my birthday. Week yìí náà ni this week ni wá ti bẹ̀rẹ̀ week tuntun lẹ́ni bóyá láti ọ̀la lọ á jẹ́ quiz week. Màmá béèrè àwọn questions kan á dẹ̀ jẹ́ quiz week tó máa kárí owó. Ẹjọ́ lady tí ó send account details sí mi pẹ̀lú last show tá ṣe kó padà send account yẹn sí mi again torí mo ti lose account yẹn kí n lè fún ní nǹkan tí mo promise pé mo máa fún yàn. Mo ní àwọn topic kan tí mo fẹ́ gbé wá mo fẹ́ fi ṣe mo ń try pé kí gbogbo nǹkan tó ń rùn lẹ̀ kó tán ká tó ṣe hot topic kí ọ̀rọ̀ gbogbo Tani Olohun yẹn kó tán nílẹ̀ tó bá ti tán lẹ̀ máa bọ́ta fully ẹ rí pé mi ò sábà jáde nísìmọ̀ mo fẹ́ k'Ọlọ́run kó jẹ́ kí àdúrà wa kó gbà kí nǹkan ṣẹnu re kí gbogbo àdúrà tá gbà kí Tani Olohun jáde k'Ọlọ́run kó jẹ́ kó jáde láyé àtàlàáfíà máa wá resume fully pẹ̀lú show mi for now a kàn máa ṣe àwọn sketchy shows báyìí àwọn ẹ̀yin tẹ́dẹ̀ mú voice note wá tẹ́ ì tí ì gbọ́ tẹ́ fẹ́ kí n treat ẹ̀ káwọn èèyàn bọ̀ ẹ má bínú ẹ jẹ́ kí gbogbo nǹkan tó ń rùn lẹ̀ kó tán so quiz week la máa bọ́ sí next week ilẹ̀ Danabit Homes and Properties ó sì ń ta wàràwàrà ó máa di 2.5 million ní next week ìwọ tó bá fẹ́ ràjọ kọ sí mi kó gba account number kó sanwó sí tó bá fẹ́ máa san díẹ̀díẹ̀ náà àǹfààní wà gbogbo ẹ̀yin tẹ́dẹ̀ ti rà náà ẹ lọ gba ilẹ̀ yín ẹ̀yin tí máa gẹṣin lọ náà ẹ jẹ́ kí nǹkan tó ń rùn lẹ̀ kó lọ a ṣe máa gẹṣin lọ ẹ má wọrí ẹ fọkàn balẹ̀ mo rí pé gbogbo èèyàn ti ń disturb ẹ jẹ́ kí nǹkan tó ń rùn lẹ̀ ìbájọ́mọ mi ni ṣe mọ̀ ẹ jẹ́ kí nǹkan tó ń rùn lẹ̀ kó lọ gbogbo ẹ̀yin tẹ́ ń register lórí Ṣàbàríkòlò náà tẹ́ ì tí ì ríyàn ẹ jẹ́ kí nǹkan tó ń rùn lẹ̀ kó lọ ẹ̀yin èèyàn ẹ lọ máa register bẹ́ẹ̀ àwọn obìnrin wà bẹ́ẹ̀ àwọn kan ti ríra wọn bẹ́ẹ̀ wọ́n fẹ́ra wọn wọ́n dẹ̀ enjoy ara wọn ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ lọ register lórí Ṣàbàríkòlò ẹ fèmí àtàwọn Naija lẹ̀ kẹ́ jẹ́ kí n ṣe káwọn Naija nìkan kọ́ máa ṣe máa gẹṣin lọ ẹ̀yin diaspora ẹ lọ sórí àwọn Ṣàbàríkòlò àfi tó bá jẹ́ wípé ẹ sì fẹ́ fẹ́yàn ní Naija bọ́ tó bá fẹ́ fẹ́yàn Naija lọ sórí Ṣàbàríkòlò kó lọ register www.sabarikolo.com ìwọ tó bá dẹ̀ fẹ́ bá mi sọ̀rọ̀ www.yinkatntconsulting.com ẹ̀yin Naija a ṣe máa gẹṣin lọ ẹ jẹ́ kí nǹkan tó ń rùn so ẹ̀yin náà ẹ lọ kún fàdúrà kí Tani Olohun jáde so kí gbogbo nǹkan tó ń rùn lẹ̀ kó kúrò lẹ̀ ká wá bẹ̀rẹ̀ ètò yẹn fully till I come your way again ó dàárọ̀ aládùúgbò ń tọ́la mo sì lè jáde ire o ó dàárọ̀.